rubbish tí wọ́n sọ Alfufu tó ní àwọn náà ló ṣe tó fi pé tó fi ṣe kíní irọ́ ńlá ni stop lying irọ́ ti ba yí ẹ jẹ́ ẹ̀yin lẹ ṣe tó fi pé ẹ̀yin lẹ fún apply fún oral bail ẹ sọ pé ẹ gbà apply fún written bail ẹ sọ pé date ò correct so báwo ni ó ṣe jẹ́ pé àwọn bẹ́ẹ̀lì tó jẹ́ wípé fundamental human right èèyàn ni tó jẹ́ wípé kẹ́ni yẹgan má request fún George gan ó lè suggest ẹ̀ fún pé don't you think you are supposed to get a bail tó bá jẹ́ bíbá ẹ ni wọ́n máa suggest ẹ̀ fún tó bá ti jẹ́ pé crime tó commit tó bá jẹ́ crime tó wà bailable so kò yẹ parọ́. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Wá máa ranjú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ orí ọmọ ọlọ́mọ. Wá máa pretend fáwọn Suberu. Àwọn dàdá ń di ní ọ̀lẹ́ńtẹ̀ láàfà àti tó ń jẹ́ follower ẹbí ẹni pé èèyàn gidi ni ẹ́. Ẹni tí ò bá mọ̀, ọ̀ ní mọ̀ pé ìwọ gangan ni number 1. Ìwọ ni number 1 tó fẹ́ kí TaniOlohun jáde. Ẹ lọ wo gbogbo fídíò tó ṣe ní bẹ̀rẹ̀. Bọ̀bọ́ yìí máa sọ wípé a ti ń trace ebo láti 2022 àbí 2020. Láṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn ìyá mi Ọlájùmọ̀kẹ́. Ọ̀rọ̀ TaniOlohun ló fẹ́ kú lórí ọ̀rọ̀ TaniOlohun ló fẹ́ kú sí. Tó bá lè jẹ́ nǹkan tó choose nìyẹn so be it. Ẹ lọ wo gbogbo show tó ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí a máa ní ìwọ ta ti ń ṣọ́ àti ṣe kíní láti 2020 láti kíní kan ó lè mú mi ẹran yóò dá fún yín bàbá mi sì kí bọ́ọ̀lù ẹ ṣe mo dúpẹ́ ó lè mú omi ẹran yó á dá fún yín bẹ́ẹ̀ ló ṣe máa ṣe kùn yẹn bọ̀ àwa jókòó sórí ẹ̀ báyìí àwa máa ranjú lórí ọ̀rọ̀ ọmọ lọ́mọ ìwọ dẹ̀ lọ́mọ tiẹ̀ ó lọ́mọ tí ó dẹ̀ ń gbàdúrà káwọn ọmọ tiẹ̀ ṣoríire ó mọ̀ wípé ẹ̀san nílé ayé kámà ni nǹkan tó bá ti gbìn báyìí bí ìyá lákù bàbá ńlá bàbá ẹ̀dá wàá ka ó ń dúró díẹ̀ kò ń ṣèsìn ẹ máa gbọ́ o gbogbo rọ́tí wèrè pa ni mo máa já fún yín lálẹ́ yìí irọ́ bíntì gbangba eléyìí mi ni ó mọ̀ pé ó ti máa ń parọ́ tipẹ́ ó mọ̀ pé wọ́n ti fi irọ́ ṣépè fún ìyá láyà ẹ̀ ó mọ̀ pé irọ́ ti ba yí ẹ̀ jẹ́ èmi ò ní fi eléyìí mo lè máa overlook gbogbo ọ̀rọ̀ because ìjọ tí US máa mú yín lọ́yà yín alárùn lára tó jẹ́ dàbí ojú ọlọ́mọ àti ẹ̀jẹ̀ tí ẹni tó bá lọ wojú yẹ kó tó jẹun ẹni yẹn máa bì ní. irọ́ bá yé ẹ̀jẹ̀ ìyá mi àbí bàbá mi dẹ̀ ni Ọládélé bàbá mi Ọládélé irọ́ bá yé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Kọ́lá irọ́ bá yé ó ti like irọ́ jù àwọn tó dẹ̀ ń tẹ̀lé náà wọn ò lè decipher ọ̀rẹ́ máa fọ́ fún ṣùgbọ́n àwọn tó rò pé gbogbo àwọn tó ń tẹ̀lé ẹnìkan ló ń gbọ́ ẹni mo mọ̀ pé àwọn nìkan kọ́ ló ń gbọ́ ẹ ó dẹ̀ rò pé everybody máa fọ́ fún irú ẹ̀ bẹ́ẹ̀ irọ́ everybody Alfufu ó lè mú mi ẹran yó everybody kan ló máa fọ́ fún ẹ orúkọ ẹ̀ ta lẹ́yìn nìyẹn ó lè mú mi ẹran yó tó máa jókòó sórí ikùn kálẹ̀ yìí a máa jà tàárọ̀ tó ṣe ẹ máa gbọ́ o. ta ló ní ká má fi TaniOlohun lẹ̀. ẹ máa gbọ́ o. ta ló ní ká má fi TaniOlohun lẹ̀. tí TaniOlohun bá pàfẹ́tì bẹ́ẹ̀ làwọn ìwé tó yẹ kó pàfẹ́tì kí ló tí wọ́n ní fi lẹ̀. tẹ́yìn bá gbọ́rọ̀ sáwà lẹ́nu níjọ́ kìíní àná táwa ń pariwo pàápàá jọ lórí ètò wáyé táwọn wí pé ẹni wẹ́jú lẹ́bùbá tá à ń pariwo lórí ibi tẹ́ bá gbọ́rọ̀ sí wa lẹ́nu. kí lọ́rọ̀ wo gbẹ́nu òṣì sọ́hùn ojú wèrè wo ló wẹ̀ ó wẹ́jú òṣì kankan ìwọ ló wà ń di ẹ̀ ṣó ti yẹ ọ ní ìròmí tó ń jó lóbi abẹ́ omi ló wà ìwọ ló wà nídìí ẹ̀ kò sọ̀rọ̀ ẹni wẹ́jú kinní kan irọ́ labí ni kò sọ̀rọ̀ ẹni wẹ́jú kinní kan bá ìwọ gangan sẹ́ẹ̀ ní number 1 gbàgbé sórí gbogbo àwọn tí ẹ lò yẹ tẹkàn lò tẹ fi ṣe cover up yẹ ẹ kàn lò àwọn yẹ fi ṣe cover ìwọ gangan ní number 1 suspect ìwọ gangan ló wà lọ́ndà ìwọ gangan ló ń dún ìwọ lèèyàn burúkú tó wà nídìí ẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ lẹ́ni lórí ọ̀rọ̀ TaniOlohun bí TaniOlohun ṣe pẹ́ níbi bíbẹ̀ yẹ Alfufu yìí ló wà ń bẹ̀ kódà kùránì oníkùránì àwọn tó ti wá gbé wá ìwọ fúnra rẹ̀ ó ti sọ lórí iṣu ẹ̀ ó ní ààyè bó jẹ́ Sókótó ló fẹ́ gé lọ ni o bó jẹ́ Sàǹfàrà ni o bó jẹ́ kinní kan ni o àmọ́ tó bá yá ṣó sọ bẹ́ẹ̀ parọ́ kò sọ bẹ́ẹ̀ parọ́ náà Alfufu
ó wá sọ pé ẹni wẹjú lẹ̀rù ń bà ìwọ gọ́gọ́ ló wà bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ẹni wẹjú ń bẹ̀ continue. ẹ̀yin lẹ wọ́ọ̀sì ọmọ yẹn o tó bá jásí pé lọ́jọ́ náà lọ́hùn táwa ti ń pariwo ẹni kọ́mọ yìí lọ ṣe tó tọ̀ ètò bẹ̀bẹ̀ ọ̀kẹ́ gbogbo alamọ̀ tó ló ṣẹlẹ̀ ní kóòtù níjọ́ òní táwọn lọ́ọ̀yà wa sọ̀rọ̀ wípé tó ti bá ṣe ń sọ yìí náà wọn àti letter of settlement ò tí ì tẹ àwọn lọ́wọ́. ṣẹgbọn kan tó sọ ó ní tí bó ṣe ń sọ yìí títí bó ṣe ń sọ yìí letter of settlement ò tí ì bọ́ sáwọn lọ ẹ jọ what did this man mean by letter of settlement? letter tó ń sọ simply ni wípé letter pé kọ́kọ́ pé kí TaniOlohun bẹ̀bẹ̀ kí lọ́ọ̀yà kọ letter on his behalf kóun náà dẹ̀ bẹ̀bẹ̀ nǹkan tó ń sọ nìyẹn o. Now tí o bá ń ṣe wípé guy yìí òun try láti take àwọn èèyàn for a fool ẹ bá mi tẹ love and like because àwọn ọmọ ogun ẹ máa tó dé nsìn mo mọ̀ọ́mọ̀ ṣe kinní gan lálẹ́ bákọ̀bákọ̀ nítorí kọ́ àwọn torí wọn máa ń padà táwọn ni wọ́n lè ti sùn but ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love and like ẹ bá mi share so that tó bá ti ń jí láàárọ̀ báyìí ẹ òun ló máa fi máa ṣe sàlámà lẹ́kùn tó bá ti ń jí láàárọ̀ báyìí show yìí ni wọ́n fi máa ṣe sàlámà lẹ́kùn later tí barrister Olobi gbogbo ayé lórí nàbà ẹjọ́ ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ́ ẹ bá rí lẹ́tà tí barrister Olobi kọ lórí online lórí punch lórí BBC Yorùbá ẹjọ́ ẹ bá mi ṣe yes lẹ́tà tí barrister Olobi kọ tó lóun apologize on behalf of TaniOlohun tàtú tó tún gbé kékeré kan hàn pẹ̀lú handwriting TaniOlohun síbẹ̀ ẹjọ́ ṣé gbogbo ayé kọ́ lórí ṣé gbogbo àwọn tó wà ní àwọn news àwọn media gbogbo wọn kọ́ ló gbé Alfufu mo wá fẹ́ challenge ẹ ìwọ àti US máa mú ọ̀rẹ́ àtàtà pàdé ẹ àtàtà because o máa ń pè ẹ ṣé bàbá mi Kọ́lá ẹ ṣé pretender bàbá TaniOlohun kò lọ pè wá lórí kó wá bẹ̀rẹ̀ àbí o bóyá bàbá TaniOlohun tó ti wà tó tí bàbá oníbàbá tó ti ń sùn níbi tí ó ti ń rest in peace lọ́run bóyá òun ló wá fẹ́ ká tún wá lọ pè wá kó wá bẹ́ẹ̀ kó wá tún wá bẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ ò yé mi pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yìí ẹ ṣeun bàbá mi Kọ́lá ẹ ṣé gbogbo èèyàn lórí ìyá ebè lẹ́yìn ìgbà tí ìyá ebè bẹ̀ tán lóye Olóbì tún kọ lẹ́tà pẹ̀lú handwriting TaniOlohun náà ó tó ṣàìtọ́ gbogbo ayé lórí ìwọ wá ń claim wípé tí kọ letter of settlement just which letter of settlement are you talking about? Ìgbà téèyàn ti tender because ṣó mọ̀ pé ìwọ illiterate ni illiterate gidi ni ṣó dẹ̀ mọ̀ pé ìmáàmù chief ìmáàmù àbí kí ló okay US ìmáàmù ìwọ̀n ọba OND tó ló ní Kwara Poly yẹ tó fi wá jump láti Kwara Poly tó fi wọ law school yẹ tó bá ti gbé fún wọn báyìí wọ́n ti gbà sórí ni ẹ ṣe ìyá mi mo rẹ́ni kejì tó bá ti gbé fún ẹ báyìí ó ti gbà sórí ni o mọ anything o mọ̀wé o mọ history o mọ nada bẹ́ẹ̀ ló parọ́ pé ànábì Muhammadu yín 144,000 years ló lò láyé mo ń bọ̀ wá ṣe short video lórí yẹ kí bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ irọ́ pọ̀ kí n fi jó sí fún ẹ tó ti yẹ mo busy gan lénìí ẹ ṣeun bàbá mi Abdullahi Jamiu ẹ lọ yọ àbùdù yẹ kó lórúkọ yín bàbá mi ẹ lórúkọ ọmọ Yorùbá ṣe lórúkọ méjì bóyá ẹ̀dẹ̀ wọ́n disguise fún wọn ni ò kọ́ máa wá mú yín torí wèrè ni wọ́n máa ń wáyàn kiri ni àwọn aláìníṣẹ́ owó wọn kì í fi ṣe nǹkan gidi àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn kiri ebi ń pa àwọn èèyàn oúnjẹ jẹ ẹjọ́ wèrè ẹjọ́ ọbú ni wọ́n máa ń fowó ṣe láyé wọn ẹjọ́ tí ò bí nǹkan kan bí life àwọn èèyàn ṣe máa dá kò ń kọ̀ wọ́n gbà lọ́wọ́ Paul fi pay Peter ni wọ́n ń ṣe èèyàn kan fún wọn ní 100,000 wọ́n fẹ́ lómi ní 20,000 wọ́n bá kó yòókù sápò ìyẹn ni fíṣẹ̀ bílì láì tán ṣe ẹ bá mi pín ṣó yẹ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn kó kánjí láàárọ̀ kùtùkùtù báyìí kí ṣó yìí máa ṣe sàlámọ̀ lẹ́kùn fún wọn ó wá ń sọ wípé wọn ò tí kọ letter of settlement jọ letter of settlement wo ló tún ń béèrè because I don't understand as far as I'm concerned letter of apology tí TaniOlohun kọ àti tí lọ́yọ̀ Olóbì tó submit because èmi mọ̀ lọ́yọ̀ Olóbì ò lè kọ letter ẹ̀yin people ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ bá mi fọpọlọ gbé ẹ bá mi fọpọlọ gbé báwo ni lọ́yọ̀ Olóbì ṣe máa kọ letter
kò wá ní fún àwọn lọ́jà yẹn á kàn gbé sórí social media àti àwọn àwa lọ fún àwọn media bíi Punch àti BBC ẹjọ́ ṣó make sense ṣé lọ́yà olóbì ṣó jẹ́ internet lawyer ni ṣé online lawyer bíi tiwa báyìí tó lọ ní online lawyer làwa ṣé online lawyer Alifulani Alfufu àgbàlagbà aláìní làákàì ó rò pé gbogbo àwọn tó ń gbé rò pé ọ̀gbọ́n bíi titi ẹ ò ní brain gọ́mṣọ́ ẹ̀ ò ṣiṣẹ́ so olóbì kọ lẹ́tà ó kàn pín sórí social media kò fún àwọn lọ́ọ̀yà yẹn ó wá bọ́ta ó wá ní up till now kò hàn tí ṣe letter of settlement. What do you mean by letter of settlement? ìwà àti US man ó rò pé táwọn dàdá ń dídí ọ̀lẹ́tà láfa aláìníṣẹ́ àwọn tó yí pé poverty ti jẹ brain wọn ọ̀n lè fi ọpọlọ wọn tíǹkì fúnra wọn mọ́ ẹ̀yin lẹ̀ ń bá wọn lo ọpọlọ yín láti fi ronú ó rò pé tẹ́ bá sọ báwọn ṣe gbà làwa náà máa gbà so o believe pé àwa ń sìn a máa believe ẹ wípé lọ́yọ̀ olóbì ò fún àwọn lọ́ọ̀yà yẹn ní lẹ́tà yẹn ó kàn gbé lọ sórí íńtánẹ́ẹ̀tì ni are you playing? dá mi lóhùn continue. ẹ máa wọ àwọn alábòsí o ìrẹ́ni kankan tó sọ̀rọ̀ ń pa ẹ̀ láàrin wọn ẹ̀ka balùwẹ̀ ìyá rẹ̀ ti bẹ̀bẹ̀ o àwọn alágbádá ti bẹ̀bẹ̀ o ànílẹ̀ àwọn settlement ò ti di àwọn lọ́ọ̀yà lọ́wọ́. ṣe ti gbọ́ ìtorí ẹ̀ ni mo ṣe jáde o because mi ì fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Tani Olohun mọ́ ẹ rí i pé lánàá tí mo sọ̀rọ̀ ní tí mo ṣe ṣó mo rọra dọ́ọ̀jì ẹ̀ bó báwo ni máa yí torí bí bọ̀ǹfù yìí àbẹ́ rí bó ṣe rí bí bọ̀ǹfù ni ẹ̀rí bọ̀ǹfù báwo ló kàn ṣe máa jáde lóko máa sọ̀rọ̀ anyhow they believe pé káwọn èèyàn dè dákẹ́ and as a matter of fact ká má kúrò ká má jalè o àwọn èèyàn sọ̀rọ̀ ń tòótọ́ o wàá wá jẹ́ káwọn èèyàn máa rò wípé tòótọ́ ni no I'm not gonna take that from you ṣó ti yé yín èèyàn letter of settlement tó ń sọ̀rọ̀ yìí òun ni letter of apology tí lọ́ọ̀yà Tani Olohun lọ́yọ̀ olóbì tó dẹ̀ jẹ́ wípé lọ́yọ̀ olóbì yẹn gangan òun ni pàdí tiwọn ṣó yé yín lọ́yọ̀ olóbì yẹn ni pàdí tiwọn how many times ni wọ́n interview lọ́yọ̀ olóbì lórí BBC tó dẹ̀ confirm pé òun ti kọ letter of apology òun ti fún àwọn people yìí Alfufu tó bá bí ẹ̀dá tó bá tó bẹ́ẹ̀ ìwọ jáde kò wá ṣàdúrà àdúrà ni èmi ò ní o ṣe pé o àdúrà ni kò ṣe pé tó bá jẹ́ wípé o mọ̀ wípé lọ́yọ̀ olóbì fún àwọn lọ́ọ̀yà yìí ní lẹ́tà yẹn tó bá jẹ́ wípé o mọ̀ àdúrà ni o tó bá jẹ́ wípé o mọ̀ wípé lọ́yọ̀ olóbì ó fún àwọn lọ́ọ̀yà yẹn ní lẹ́tà yẹn pé kí gbogbo nǹkan tó fi àárọ̀ ayé ẹ àtọ̀sán ayé ẹ ṣe tó rọ̀sán lóṣù wà báyìí ò tí wà lálẹ́ ṣé dáàdì mi Philip ẹ kú gbogbo ìgbà ẹ káàbọ̀ sá ẹ ṣé sá I really appreciate kó wá ṣe pé kó wá àdúrà ni kò ń ṣe pé kó wá ṣàdúrà kó ní àyàfi èmi ò lè fi kùránì búra o torí kùránì yín fẹ́ẹ̀kì ni kò lè ṣiṣẹ́ o tó ti yí ẹ aláwù yín fẹ́ẹ̀kì ni kò lè ṣiṣẹ́ ẹ̀yin lẹ máa ń bá aláwù yín lẹ máa ń ba commit gbogbo crime tó ní kẹ́ máa commit nínú ìwé wèrè yín tẹ́ ń gbé kiri nínú kùránì yín yẹn tó ti yẹ so èmi ò ní sọ fẹ́ pé kó wá fi aláwù búra ilẹ̀ tí gbogbo wa ń tẹ̀ yìí tó ti yẹ ilẹ̀ kò ní pé tó bá jẹ́ wípé òun ń tẹ̀lẹ̀ ó mọ̀ pé òfin ò sọ pé òòṣà nílẹ̀ o ọ̀ tó bá sọ wípé tó bá jẹ́ wípé òun mu omi ká tún fìyẹ sí ìsídà kó lo ilẹ̀ àbí omi tó bá jẹ́ wípé òun mu mi ó dẹ̀ ń tẹ ilẹ̀ mú kan nínú méjèèjì ṣó ti yẹ tó bá wá jẹ́ wípé o mọ̀ wípé lọ́yọ̀ olóbì fún US imam or àwọn other lawyers ní lẹ́tà tí lọ́yọ̀ olóbì kọ yẹ pé gbogbo nǹkan tí o ti fọwọ́ ara ẹ̀ ṣe láyé yìí kí kò jèrè ẹ̀ títí dọjọ́ alẹ́ ẹ̀ ṣùgbọ́n láti ẹlẹ́kọ̀ọ́ dáadáa o ṣùgbọ́n tó bá jẹ́ wípé o mọ̀ Alfufu tó bá jẹ́ wípé àwọn ọ̀pá àdúrà ni kò ń ṣe pé èmi ò ń ṣe pé àdúrà ni tó bá jẹ́ pé ìwọ Ọlánrewájú Alifulani tó bá tó bẹ́ẹ̀ tó bá bí ẹ dá mo challenge ẹ tó bá bí ẹ dá tó bá jẹ́ ìyá ẹ àti bàbá ẹ ló bí ẹ Ọlánrewájú Alifulani bọ́ síta kó wá ṣe àdúrà kó sọ wípé èmi o Ọlánrewájú Alifulani o mo ti sọ the first part fún ẹ tí mo bá mọ̀ tó bá mọ̀ wípé lọ́yọ̀ olóbì ó fún àwọn lawyers yín ní lẹ́tà tí ó gbé sí orí online yẹn tó wá bọ́ sórí bí tó wá ń parọ́ pé o mọ̀ ó wá ń sọ authoritatively pé kò fún wọn kí gbogbo nǹkan tó fo àárọ̀ àtọ̀sán ayé ẹ̀ kó má jèrè ẹ̀ àdúrà ni kì í ṣe pé ó mọ̀ pa ti kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ síwájú wá ṣe pé then US máa mú tó jáde yẹn náà nínú news yẹn tó jáde tó fi video ẹ̀ ṣe analysis yẹn kóhun náà wá ṣe exactly pé òun o US máa mú o olójú jíjóná o olójú bí ojú aláàrùn terminal o tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o
kí báyìí kó jẹ́ tó àdàbí tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì ò mú mi ẹ̀ẹ́dẹ̀ tẹ́lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá bí yín dá tẹ́yin méjèèjì tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ bọ́ síta kẹ́ wá sọ bẹ́ẹ̀ mi ò intend láti ṣe show mi ò intend láti ṣe show mi intend láti respond sí ẹ mọ́ lọ́rọ̀ TaniOlohun but challenge yẹ tó sọ pé kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ ń pa ẹ nǹkan tó mú mi jáde fún ẹ nìyẹn tó o bá wá ṣe èmi máa wá ṣe fún ẹ mo máa wá ṣe àdúrà yẹ fún ẹ in case mi kọ́ mo mọ̀ pé ò ní ṣe o lè dé lọ́gẹ́ ní àlá ni ó máa pa ẹ o àlá ló máa pa ẹ o àwa dẹ̀ mọ̀ pé sàkámàjẹ́ ni àlá ò lè pa ẹ àlá ò lágbára àlá ò ní agbára láti pààyàn ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀ lẹ́ ń bá execute nǹkan tó bá fẹ́ kẹ́ ṣe tó ti yẹ tó àwọn òfò ẹ mọ̀ pé kò lágbára ẹ mọ̀ pé kùránì yóò lágbára kò sí kankan tó lágbára nínú gbogbo nǹkan tẹ́ gbé dání ibù muhammadu yín ànábì muhammadu yín bó ṣe wà ìgbà tó kú ó lóun ò mọbi tóun lọ ó ní bóun ṣe wà òun ò mọbi tóun lọ ṣé èèyàn tí ò tí ì mọbi tóun lọ bóyá iná lòun lọ ni o bóyá àlùjọ náà lòun lọ kò mọ ṣé òun ló máa mọbi tẹ́yìn lọ ṣùgbọ́n torí yín kò ṣiṣẹ́ brain yín ò ṣiṣẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ ẹ mọ bó ṣe ń lọ nǹkan tó wà ń bẹ̀ ni pé torí pé ẹ fẹ́ kí àwọn tó ń tẹ̀lé yín kó má jára wọn kójú wọn má là kójú wọn dí forever òun lẹ ṣe ń ṣe gbogbo ilé torí kíni torí ìjẹkújẹ àṣírí yín dẹ̀ ti tú àfàwọn torí wọn ò bá pé lọ́ máa continuously lọ́ máa tẹ̀lé yín continue so mo ní mo fẹ́ bẹ́ẹ̀ ṣàdúrà yẹn tó bá wá jẹ́ wípé ò wá jáde in case tó bá ní jáde ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣe in advance Alfufu tó bá jẹ́ wípé o mọ̀ wípé lọ́yọ̀lóbì letter of apology tí wọ́n tún refer sí letter of settlement nsìn tó kọ tí ó lọ káàkiri àgbáyé lórí social media tó bá jẹ́ pé ó ń bọ̀ ẹ jẹ́ ń blọ́ọ̀kì nuisance ilé bí Alfufu náà ṣe máa ń blọ́ọ̀kì àwọn èèyàn wa nìyẹn jẹ́ à blọ́ọ̀kì ẹ̀ dànù ó lọ sí olórí ibo lòun jímọ̀ jamiu ìgbà téèyàn bá ń jẹ́ jímọ̀ jamiu ẹjọ́ sórúkọ òun sósàǹdì bí orúkọ Yorùbá ẹ ti mọ̀ pé àwọn Mali ni àwọn fámìlì Alfufu tí wọ́n wá láti Mali so àníjẹ́ kọ́ ọmọ Mali kó wá distract wá ń bí eléri ibu now Alfufu mo wá ń ṣe ní àdúrà fún ìtọ́ra àdúrà lẹ́yìn máa ń pè tó bá jẹ́ wípé o mọ̀ wípé lọ́yọ̀lóbì ó fún àwọn lawyers yín ní lẹ́tà tó kọ yẹ àtẹ̀yí tí TaniOlohun kò fi handwriting ẹ̀kọ́ tí ó spread ní orí gbogbo social media tó bá jẹ́ wípé o mọ̀ pé ó fún àwọn lawyers yín tó wá síta ìṣépè fún ẹ àdúrà mo ń ṣe fún ẹ tó wá síta tó wá ń parọ́ fún wa lórí social media because of your evil agenda àdàbí tó bá jẹ́ wípé o ò mú mi àdàbí tó bá jẹ́ wípé o ò tẹ̀lẹ̀ àdúrà tí mo ń ṣe fún ẹ yìí ó lè má ṣẹlẹ̀ sí eléyìí o mọ̀ káwa la ní òwe tẹ máa ń pa tẹ máa fi ń bá kọ̀ọ̀pù aláyín ò mọ̀ nǹkan tó ń jẹ́ ìrókò o ẹ ní tìjú ni o kò sí nǹkan tó kò sówe nínú láìfù àlà o kò sówe ní àràbù o kò sóríkì o ẹ ní tìjú aláìní tìjú ni o lẹ ṣe ń jórúkọ Yorùbá ibi tẹ́ ẹ ní tìjú dé lẹ tún jórúkọ Yorùbá ẹ ní tìjú dé tún sọ èdè Yorùbá ẹ dẹ̀ tún máa bú Yorùbá ẹ tún máa ṣó wa pé ẹ kì í ṣe Yorùbá ẹ tún máa ṣó wa pé ẹ kì í ṣe Yorùbá okay so tó bá ti wá jẹ́ wípé ìwọ Ọlárewájú Alfufu ní òun mú mi ó dẹ̀ ń tẹ̀lẹ̀ ó wá sórí social media ó wá ń parọ́ fún wa wípé ẹ̀rí lẹ́tà àwọn lọ́ọ̀yà yín ò gba lẹ́tà tí lọ́yọ̀lóbì kan tó spread lórí social media yẹn kí gbogbo nǹkan tó ti fún ilé ayé ẹ̀ ṣe látàárọ̀ ẹ̀ títí dalẹ́ báyìí kó má jèrè ẹ̀ bó tó bá jẹ́ wípé o mọ̀ tó bá jẹ́ pé o mọ̀ o wá ń sọ based on nǹkan tó ń gbọ́ lẹ́nu barrister US imam kí gbogbo nǹkan tó ti fọwọ́ ayé ẹ̀ ṣe látàárọ̀ ẹ̀ títí dọ̀sán ẹ̀ kò jèrè ẹ̀ lálẹ́ àdúrà ni o kì í ṣèpè anybody tó bá ti wùwà èpè ló máa répè but anybody tó bá ti wùwà àdúrà ni ó gbà bí àṣà yín àdúrà yín ni so bó ṣe máa rí nìyẹn àti gbogbo irọ́ tó ń pa lórí social media yìí tó bá jẹ́ wípé gbogbo irọ́ tó ń pa tó fẹ́ fi ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ojókòó sórí ikùn ẹ bí o lè mú omi ẹran yọ lórí social media tó fi pé gbogbo ẹ̀ irọ́ ẹ̀ tíṣàlẹ̀ tó ṣe lénìí kí gbogbo ẹ̀ àfi tó bá jẹ́ wípé o ò mú mi àbí o ò tẹ̀lẹ̀
kí gbogbo nǹkan tó ti fi owó èkó jọ láti àárọ̀ títí dọ̀sán ẹ̀ kó má jèrè láyé bó tó bá jẹ́ pé olóòótọ́ ni ẹ́ torí àwọn irúnmọlẹ̀ ti wá sọ fún wa wípé òtítọ́ ni irúnmọlẹ̀ máa gbé ni àwọn irúnmọlẹ̀ máa gbé tó bá jẹ́ pé òótọ́ ni ẹ́ ká ní orí òótọ́ ló dúró sí kí gbogbo nǹkan tó fi àjọ àárọ̀ àtọ̀sún ẹ̀ ṣe kó jèrè ẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí pẹ́ tó àbárẹ̀ èṣù tí itọ́ bá balẹ̀ kò tún padà sẹ́nu mọ́ bó ṣe máa rí nìyẹn àfi tó bá ṣe wípé orí òótọ́ ló dúró sí tó bá jẹ́ wípé irọ́ ni ìwà àti gbogbo àwọn fámìlì ẹ̀ tẹ́ ń kóra yín kiri láti jọjẹ tó bá jẹ́ pé irọ́ lẹ̀ ń pa àti wà àti us man àti everybody wọn bó ṣe máa rí fún gbogbo wọn náà nìyẹn bó ṣe máa rí you that you hear Arifu abi what are you saying please face the person don't face Prophet Muhammad I will face Prophet Muhammad I will face Allah so come and do your worst because when they are facing our own ancestors you will not go to their life and say that they should face the person that they are talking to and they should leave other people's ancestors. If Muhammad is your own ancestor Arif abi what's your name if Muhammad is your ancestor go and tell Ali Fulani pé kó gbé ẹnu ẹ̀ kó má sọ̀rọ̀ nípa àwọn ancestors wa mọ́ but tó bá fi lè stop tóró ti sọ fún wa wípé Muhammadu ni ancestor òun ṣó ti yẹ ó ní Mali wípé Mali látara Adamu àti Eve ni àwọn ará Mali tí àwọn baba ńlá kú bàbá òun ti wá wípé lára Adam and Eve ni Allah àwọn ti create wọn tí kò dẹ̀ kí n ṣe the same as history tiwa so in as much as tí ancestor tó jẹ́ wípé ara Adam and Eve ni wọ́n ló ti wáyé tó ti ń gbé ẹnu yánmọ̀yánmọ̀ sọ́dọ̀ àwọn ancestors tiwa then àwa náà máa ṣe bẹ́ẹ̀ so ọ̀dọ̀ tèmi kọ́ ló máa wá èmi kọ́ ló máa wá correct òun ló máa lọ correct ó tún bú àwọn ancestors tiwa lẹ́ni onínú show yìí tó sọ fẹ́ mi wípé kí n tún bẹ́ jáde sẹ́ pé because ìyẹn ló máa ń dùn mí yes torí pé ọmọ ọkọ lèmi mo máa bẹ́ jáde fún ẹ Muhammadu àti Allahu ló máa jìyà ẹ̀ Muhammadu àti Allahu òun ló máa jìyà ẹ̀ ṣó ti yé ẹ continue. èmi ti dìde báyìí mo dẹ̀ ti ń járò ẹsẹ̀ there is nothing like letter of settlement you are referring to the apology letter tí lọ́yọ̀ olóbì kọ tó spread ní gbogbo àgbáyé ó dẹ̀ fún àwọn lọ́ọ̀yà ẹ̀ ó dẹ̀ mọ̀ ń pa ẹ̀ but you are just coming here to propagate lies tí ìwọ àti US imam tẹ́tí jọ dì ṣó ti yé ẹ continue. wọ́n ní letter of settlement tó ti tẹ àwọn lọ́ọ̀yà yìí lọ́wọ́ o kí ló tó ń dá dúró láti on the 23rd of October lẹ́tà ti rí ìṣètò wà lórí social media on the 23rd of October láti rí lẹ́tà lórí social media bí a bá ṣe sọ̀rọ̀ yìí lẹ́tà ò ti tẹ àwọn lọ́ọ̀yà lọ́wọ́ pé àwọn fẹ́ sẹ́tù. irọ́ ló pa àbí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹjọ́ kí ni ìyàtọ̀ nínú letter of settlement àti letter of apology èèyàn tó apologize ẹjọ́ ṣe settlement kí ni ẹ̀yin náà lè ranjú o ẹ jẹ́ kó lọ bẹ̀bẹ̀ but ìgbà tí ìyá tó bí ọmọ ti bẹ̀bẹ̀ automatically ẹ̀bẹ̀ ti wọ̀ nìyẹn lẹ́yìn ìgbà tí ìyá yìí wá lọ bẹ̀bẹ̀ tán lọ́ọ̀yà yẹn wá kọ letter of apology on behalf of TaniOlohun lórúkọ ọ́fíìsì títí ẹ̀ so letter of settlement òṣìwò ló tún wá ń sọ àbí ògbóyìnbó ni eléyìí ò ń ṣe kéwú now this is not kéwú it's a simple English that everybody understand stop manipulating people's intelligence continue. ẹ wá ń wá public sympathy káàkiri káwọn yẹn ní mọ̀lẹ́bí àwọn ti bẹ̀bẹ̀ wò ẹ ṣe tẹ̀lé lánàá òfin ẹ kọ letter of settlement wọ́n settle out of the court wọ́n ẹ sẹ́ndẹ̀ sáwọn lọ́ọ̀yà káwọn lọ́ọ̀yà yìí jọ tó kọ́ pé lọ́wọ́ adájọ́ ẹ ṣe yẹ ẹ tó kó social media ẹ ń wá tí ó sọnù káàkiri. ọ̀dẹ̀ ni ẹ́ Alfufu let me now explain something to you sórí irọ́ ló ń pa ọ́ everybody dẹ̀ ló mọ̀ pé irọ́ ló ń pa because lọ́yọ̀ olóbì ti kọ letter what you are referring to as letter of settlement is the same thing as apology letter tí lọ́yọ̀ olóbì ti kọ ṣó ti yé ẹ bá ń sọ fún wọn ìyá mi mo rẹ́ni kejì o ẹ jẹ́ káwa náà ṣe style wọn ẹ jọ ẹ̀yin èèyàn mi anybody tó bá ti sọ any comment tí ò make sense ẹ bá mi fi red head sí red head tí bá ti rí red head yẹn báyìí èmi náà máa block wọn because bóun náà ṣe máa ń ṣe lórí page ẹ̀ anybody tó bá ti wá síbi tó bá ti sọ rubbish àwọn tó rí wọn ò pé tí ọpọlọ wọn tó ti dógùn tá à ń try láti la ojú wọn pé ilé ayé ti lu jára. This is the era of knowing. Kò ń ṣayé àtijọ́ tẹ́ máa tẹ̀lé àfáà kan gọ́gọ́ tó máa pè ní ọ̀lẹ́ńtẹ̀ láàfáà.
but because of you guys are illiterate, you guys, the educated ones among you, poverty, ó ti ba ayé yín jẹ́, ní ọpọlọ tẹ́ ń rò. Ṣó ti yé yín, ẹ̀yin tó jẹ́ wípé tí NEPA bá múná lọ, Allahu lẹ máa pè kó jẹ́ kó NEPA múná dé, lọ́pọlọ. Tó bá ti sọ̀rọ̀ nonsense, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi red sí orí comment wọn, máa block ìwèrè dànù. Ṣé ti yé yín, ó wá parọ́ wípé tí rí letter of settlement. Jọ letter of settlement wèrè wo ló ń dúró dè. Thank you my daddy Ajiboye Joseph. Ẹ ṣé gan. Ẹ má gbọ́ o. Yo say no ki e ka bo ma. Bo te ko bi tawa kan ma dákẹ́. Tawa lódodo, àwa dákẹ́ àní sọ̀rọ̀. Ẹgbẹ̀rún ìbú yín ò ṣe ṣàwá ní kankan. Ẹgbẹ̀rún ìbálòpọ̀ jẹ́ ìgbà lóko tó wù yín, ẹgbẹ̀ ṣàwá ní kankan. Àmọ́ agenda ẹ̀. Àmọ́ agenda ẹ̀. Ẹgbẹ̀rún irọ́ tí wọ́n náà dẹ̀ ń pa, àwa náà máa jáde, a máa jà. Ó ti rò pé anybody ò ní sọ̀rọ̀. Torí gbogbo ọ̀rọ̀ tó ń pa, ẹ ṣeun bàbá mi ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè. Ó ti rò pé gbogbo ọ̀rọ̀ tó ń pa, ó ti rò pé anybody ò ní jà ẹ́. Èmi ò need the information from anybody. Orí social media yìí náà láti máa rò. A ní kó lo brain, let your gumshoe work. Orí social media ni àfẹ́ni torí ò bá pé lọ́yà odindi lọ́yà. A lawyer máa kọ lẹ́tà. Awakọ̀ gbé sórí social media kò ní lọ fún àwọn lọ́yà tó jẹ́ akẹgbẹ́ tó jẹ́ opponent ẹ̀, kò ní lọ fún wọn. Ṣé lọ́yà social media ni lọ́yà olóbì ni? Ọlọ́run ṣe lọ́yà olóbì ò tí kú, but òun náà lè má lè fẹ́ jáde kó wá debunk irọ́ yín torí pé family kan náà nìyí, mùsùlùmí kan náà nìyí, òun dẹ̀ ni preferred lawyer yín, òun lẹ fẹ́. Continue. Islam tó jẹ́ ẹ̀sìn táwa ṣe ká dẹ̀ dúró lé lórí. Ẹ wá pa lórí kíní, ẹ fọmọ ilẹ̀ o, ẹ ṣe bá pa ní ẹ ṣe tó tọ́. Táyì bá ṣe tó tọ́ ni, àwọn ìjọba náà gbé ẹjọ́ Al-Qur'ani dìde nísìn, wọ́n lè má gbé dìde. Ẹ̀yin ẹjọ́ yẹkùn ẹ̀jẹ̀ dálàkà ẹjọ́. Gbẹ́nu òṣì lọ. Àwọn ìjọ tó gbé Al-Qur'ani jáde, wọ́n á gbé dìde. Torí pé kí ni ẹ̀yin náà lẹ ṣe tẹ́ fi fàáfàá tó fi débi tó dé. Ẹ̀yin lẹ ṣe ìgbà tí ẹnu pọ̀ lára yín, tí ẹ̀rí tí ìyá TaniOlohun á bẹ̀ yín. Tí lọ́yà olóbì náà wá kọ letter of apology. Òun làwọn lawyers yìí gbogbo àbí ṣé ẹ rí lórí BBC ni. Àwọn lawyer wọn sọ now expressly, this was all over online pé okay o torí pé àwọn màmá ẹ̀ ti bẹ̀bẹ̀ ó dẹ̀ ti kọ letter o pé àwọn ò ní takò mọ́. Òun ni mo fi ṣe show last time wípé ó mì ní wípé àwọn judge yín, àwọn lọ́yà yín ní Ìlọrin, àwọn ni wọ́n dictate fún àwọn judge pé nǹkan báyìí ni kẹ́ ṣe, because tí lọ́yà Ìlọrin tó bá lè máa sọ̀rọ̀ authoritatively wípé àwọn ò ní takò mọ́, ó ti sọ fún yín nìyẹn pé táwọn ò bá ti takò judge yẹn máa filẹ̀. So ó sọ fún yín pé táwọn bá takò nǹkan táwọn bá sọ fún judge ni judge máa ṣe. Mo fún yín example, mo ní ìgbà tí mo ní case kan ní bíbáyìí tí mo lọ sí court, mo ṣe mistake date. Because ó wà lára nǹkan tí wọ́n takò, date, mistake of date. Ó wà lára nǹkan tí judge ò ṣe fún TaniOlohun ní bail nígbà tí kìíní iṣẹ́ bẹ̀rẹ̀ yín tẹ́ bá ń follow tẹ́ bá rántí. Mo sọ fún yín mo ní pé the case was in December. Èmi wá torí pé èmi ò lọ, àwọn lawyers tèmi tí wọ́n represent mi tó dẹ̀ jẹ́ ìjọba ni, because tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tó bá kọ́kọ́ pe ọlọ́pàá ó mì ní wípé ẹni yẹn ni ò jẹ̀bi, ẹni kejì sá lọ. Ṣó ti yé yín? So àwọn lawyer, àwọn ìjọba ló gba lawyer fẹ́mi. So ó kàn fún mi ní feedback ni èmi ò lọ sí kan ìjọ tó fẹ́ dájọ́ ẹ̀ ni wọ́n ní kí wá appear. Mo dẹ̀ díwájú podium ibi tó instead of kí n sọ December mo ní April, bí lawyer yẹn ṣe lò against mi yẹn. Ó bá ní Your Honor, it was December not April. Judge torí ẹ pé ó sọ wípé date is irrelevant in this case. Nǹkan tó sọ nìyẹn. Only if she said it's April, but you know it's December. Okay. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀? Ó ló ṣẹlẹ̀. Ó ní so kí ló wá kàn pẹ̀lú dates. But ẹ̀yin ordinary dates, judge yín ó refuse torí dates, little error in date. Judge yín refuse. Ìgbà tí bank wá gbé lọ sí high court. Ni judge yín wá sáré fún TaniOlohun ní bail. Ṣé ti rí game. So gbogbo rubbish tí wọ́n sọ Alfufu tó ní àwọn náà lọ ṣe tó fi ṣe kíní irọ́ ńlá ni, stop lying. Irọ́ ti ba yí ẹ jẹ́. Ẹ̀yin lẹ ṣe tó fi pé ẹ̀yin lẹ fún apply fún oral bail ẹ sọ pé ẹ gbà apply fún written bail ẹ sọ pé date ò correct. So báwo ni ó ṣe jẹ́ pé àwọn bail tó jẹ́ wípé fundamental human right èèyàn ni tó jẹ́ wípé kẹ́ni yẹn gan má request fún
Judge gan ó lè suggest ẹ fún pé don't you think you are supposed to get a bail? Tó bá jẹ́ bí báyìí ni wọ́n máa suggest ẹ fún. Tó bá ti jẹ́ pé crime tó commit tó bá jẹ́ crime tó wà bailable. So kò yẹ parọ́. Àwa tá a wà educated jù ẹ lọ àti US máa mú yín tẹ̀ ń kóra yín kiri. Àwa àní lajú wálẹ̀ ká máa gbọ́ ká wá dákẹ́. Ǹjẹ́ àwọn ìjọ tó gbé àwọn ìjọ tọ́nà gbé ẹjọ́ àlùkùránì dìde nísìn? Ṣé ẹjọ́ ṣá máa gbé dìde? Wọ́n máa gbé dìde. Wọ́n máa gbé dìde because ìwọ yìí Alfufu ìwọ yìí ló wà lábẹ́ àwọn ìjọ tí wọ́n gbé ẹjọ́ àlùkùránì ìwọ ló gbé. Sọ pé why tí mo fi sọ pé ìwọ ni Alfufu torí pé o ti ṣe fídíò lọ́jọ́ kìíní àná tó sọ wípé ẹ̀yin tẹ́ ń sọ wípé wọn ò lè gbé torí pé ó jó kùránì pé kò sí nínú lọ ibi tá máa gbà jáde sí yín ó máa jà yín lẹ́nu ó lè má wá jẹ́ Ìlọrin ló ti máa dẹ́jọ́ yẹ o ó lè jẹ́ Kwara ó lè jẹ́ Sokoto ó Sàfàrà ló máa gbé lọ. Ó sọ bẹ́ẹ̀ àbó ó sọ bẹ́ẹ̀ ó rò pa ti gbàgbé ìwọ rò pé afọ́fun gbé mu bíi títí ẹni àwa bó ṣe gbogbo kéèsì yìí láti bẹ̀rẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tó bá ń bi mí ní anything lórí ẹ̀ láì wòwe màá máa sọ fún ẹ àwọn ò ń ṣe ọ̀dẹ̀ ó dẹ̀ pé ìwọ tó bá ti sọ̀rọ̀ ó máa ń gbàgbé tí bá wo oṣù ẹ fún 1 hour gbogbo nǹkan tó sọ́nu 1 hour yẹn màá sọ fún ẹ so àwọn ò gbàgbé ṣó ti yẹ àgbàgbé ìwọ gangan ló wà nídìí àwọn ìjọ tó gbé kéèsì kùránì jáde Alfufu ìwọ ló wà ń bẹ̀ ọwọ́ ẹ̀ ò mọ́ ẹ káàbọ̀ bàbá mi Fáfẹ́mi ọwọ́ ẹ̀ ò mọ́ mo kí gbogbo yín ẹjọ́ ẹ má bínú ẹni tí mi bá rójú ẹ̀ ọwọ́ ti Alfufu ìwọ ni ó wà ń bẹ̀ àwọn tó gbé kéèsì kùránì yìí wá ó kàn lọ wá ìjọ kan ó lọ sá sí ọ̀ndà abẹ́ àwọn ìjọ yẹn ni àwọn yẹn ó mọ̀ pé poverty ti ba ayé wọn jẹ́ ọ̀rọ̀ ń jẹ́jẹ́ ọ̀lọ́wọ̀ ní kankan so ìwọ máa lo influence yẹn gbogbo àwọn èèyàn tó ti lù ní gbájú ẹ̀ gbogbo àwọn owó fíṣẹ̀bílì ńlá yìí tó ń gbà kiri fún ṣẹ̀bílì náà jáàtì àtàwọn èèyàn tó mọ̀ káàkiri àwọn ẹsẹ̀ ńláńlá tó ní ọwá kó owó yẹn jọ òun ni ìwọ fi ń ṣe gbogbo kinní ìlábẹ́lẹ̀ ó wá lọ sí àwọn ọmọ dìrásà àbí kí ló pe bẹ̀yẹ ó wá lọ bá wọn pé ó yá àníìdíyàn ó yá nínú ẹgbẹ́ kéèsì yìí jáde ìwọ ni torí o ti sọ fún wa láti ìbẹ̀rẹ̀ ṣó ti yí ẹ we not be mumuna we know how e dey go gbàgbé we sef we dey for this street together. Alulani o, Sakama o, Alfufu o, Sakamadi o, àwọn ni wọ́n attack. Ètò yẹ kẹ́ ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ ṣe. Gbogbo nǹkan tó yẹ kán ṣe ló ṣe. Gbogbo nǹkan tó ṣe ló yẹ kán ṣe ìwọ ló wà ń di ẹ. Ẹ wá attack àwárí. À ń pariwo hey. Àwọn ọ̀dọ́ gbé ẹjọ́ Kùránì dé sí. Wọ́n lè má gbé ẹjọ́ Kùránì. Irọ́ ni ìwọ ló gbé jáde. Ìwọ ló gbé jáde. Àlùfẹ́ni, mo kí ẹ káàbọ̀. Màá tún wá ṣe débi pé tí ò yẹ kí n tó sọ, màá tún sọ lórí program. Màá tún wá màmá bímọ Yusuf Adépọ̀jù wọlé kẹ́lì mọ pílánì tiwọn náà kẹ́lì mérè tẹ́sà pé. irọ́ ni gbogbo yín sákù kan náà lẹ́wà ayé gbogbo yín dẹ̀ máa bàjẹ́ ni lórí ọ̀rọ̀ TaniOlohun ayé gbogbo yín máa bàjẹ́ sákù kan náà lẹ́wà gbàgbé àti ìwọ àti Yusuf wèrè tó ń pè ìwọ gbogbo yín the same thing ni ẹ kàn mú wá síta ẹ wá ń play ẹ wá ń ṣe fídíò ẹ wá ń ṣe script fún àwa ni script lẹ́ ń play. Script lẹ́ ń play tẹ́tí ṣe rehearsal lé lórí. You are a very wicked man. Bẹ́ẹ̀ ni, ìyá mi Ṣadé, wicked man ni máa yìí. Irọ́ ni, gbẹ́nu òṣì lọ. Irọ́ ni, number 1, ẹni tí ò fẹ́ kí TaniOlohun ìwọ for people ẹ̀yin èèyàn mi àbẹ́ ẹ̀gbọ́n rubbish tí máa yín sọ lẹ́nu ìwọ ni number 1 tó ò fẹ́ kí TaniOlohun jáde sẹ́ ìwọ ni sórí gbogbo àwọn tẹ́ lo fèsì wọn yẹ ó tiẹ̀ ti sún àwọn yẹ gbogbo àwọn tẹ́ lo fèsì wọn yẹ ó ti sún wọn sórí ìwọ àti Rọ́pọ̀jù tó pe Yusuf tó pe ń sìn àti US máàmù ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹ ó mọ̀ pé Ìrọ́pọ̀jù àti US máàmù àwọn ni wọ́n operate acadip ṣó ti yẹ àti ìwọ yìí náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin ni èèyàn mẹ́ta gbáko tẹ́ ẹ fẹ́ kí ṣe bórí iṣu ẹni Rọ́pọ̀jù pè sí tó ń sọ wípé títí tòun náà ń dúró dè àbórí iṣu ẹ̀kọ́ ló pè sí ìgbà tí US máa mú pè tó sọ wípé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni orí iṣu ẹ̀kọ́ ló pè sí tó ń pretend ó fi ń cash out ní tó ń pretend ẹjọ́ kìí kan ẹ má jẹ́ pé ń dè sí yé ni gbogbo yẹ mo sọ fún yín pé sàkámà jẹ ní gbogbo yẹ mo sọ fún yín wípé irọ́ ni gbogbo ìyàwó òfò fún gbogbo nonsense yẹ ṣó ti yí ẹ so má ever sọ ọmọ láyé ẹ pé number 1 person tó fẹ́ kí TaniOlohun jáde wọ ni ìwọ kọ́ ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá ń sí èso yìí ó wà very important kí wọ́n jí kí àwọn wèrè jí láàárọ̀ ọ̀la
kí wọ́n fi ṣe sàlámà lẹ́kùn. Ká sọ láti sọ fún lórí kìíní àmọ́ agídí ọkàn àti agídí inú ló ń da ìlànà. Abdullahi Daud agídí ọkàn agídí inú ló ń da ìlànà. Ndọ́tí Mọ́lámísù Adébọ̀dé wá sọ pé mother of all cases. Kẹ́ bá tó máa rántí fídíò yẹn tí Mọ́lámísù sọ pé mother of all cases ń bọ̀ lọ́nà wallahi mo ń sunkún lórí program. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn níbo lẹ ti rí Alfufu tó ń sunkún? Ẹ̀yin èèyàn níbo lẹ ti rí Alfufu tó ń sunkún lórí program? Ó sì bẹ̀rù Ọlọ́run. Tó bá bẹ̀rù Allah, bẹ̀rù Ọlọ́run, bẹ̀rù Elédùmarè. Ó tún pe Allah sí ibi tó ti máa mọ̀ pé fake ni Allah nìyẹn. Ìwọ ń sunkún, ìwọ Alfufu tó jẹ́ pé inú ẹ̀ máa dùn ní pẹ̀lú kún ẹ̀bọ̀n tún bẹ́ntú bí o lè mú mi ẹran yóò yẹ wàá máa jump ní bẹ́ẹ̀ ni ìdí ẹ̀ wàá jókòó sórí ibẹ̀ fún 2 hours 3 hours ìdí ẹ̀ àti máa rú ẹ̀ wàá tún ṣe báyìí wàá tún ṣe báyìí wàá tún máa adjust ìdí ẹ̀. Ìwọ ẹ ṣe ìyá mi ṣóhun mi mo dúpẹ́. Yá à ń gbọ́ onírọ́ irọ́ la bí enterprises irọ́ la bí international. Ìtorí ẹ̀ láyé ẹ̀ ṣe bàjẹ́ ló ṣe lè ra ìtorí ẹ̀ láyé ẹ̀ ṣe bàjẹ́ ló ṣe lè ra Amẹ́ríkà wọ̀ ò lè rí UK wọ̀ ìwọ nìkan ṣé ìwọ nìkan ni? Tó bá jẹ́ pé èèyàn gidi tó bá jẹ́ pé o dá ń tòótọ́ tó bá jẹ́ pé èèyàn gidi ni ẹni ó yẹ kó rí àwọn èèyàn ní abroad yẹn tí wọ́n máa ṣùrù gbá ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn náà ti mọ̀ pé òun ṣèyàn gidi ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ kó wá fi títí wọn kó fi ré àwọn because ní bíbá yìí tí wọ́n bá fi lè fi ojú sí èèyàn kan lára tí wọ́n bá wá sọ pé o fẹ́ support ẹ̀ tí wọ́n bá wá investigate ẹ̀ tó bá wá lọ jẹ́ wípé nǹkan tó ń report ẹ̀ fún tòótọ́ ni ìwọ gan tó fẹ́ support ẹ̀ gan ìwọ gan ti wọ one chance wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fojú tìwọ náà lára ni. Ṣé o jẹ́ èèyàn gidi ṣé bẹ́ẹ̀ ló ṣe dáa tó ní gbogbo kéèsì tó wà lórí ẹ̀ o lè wọ Amẹ́ríkà o lè wọ UK kò dẹ̀ sẹ́ni body tó lè help ẹ̀ pẹ̀lú bá ṣe láwọn ọmọ Nàìjíríà bá ṣe láwọn àwọn mùsùlùmí ní abroad tó. Ó fẹ́ sọ fún mi pé ò ráwọn aráàlú ẹ̀ ará Kwara yẹ tó lè help ẹ̀ ṣùgbọ́n tó bá tiẹ̀ try ẹ̀ gan wàá mú ẹrẹ̀ pọ̀ yẹ ẹrẹ̀ yẹ wàá fi yí àwọn náà lára àwọn gan ò ní bọ́m̀bẹ̀ àwọn gan máa join yẹn. Ìkà ni ẹ. Ẹ má gbàgbé tó bá wà lórí program lọ́jọ́ tí mo sọ yìí àdé ń sọ fún yín ẹ̀dẹ̀ ń dara yín àwọn ẹ̀kọ́ ẹ̀dẹ̀ ń dara yín láàmú àdé ń sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ̀dá náà sọ pé láàánú ẹ̀yà àwọn èèyàn ń lù sí kìrìsìtì ní ọ̀sẹ̀ àbí o defamation of character ló fi kẹ́wọ́ wọ́n bá jókòó wọ́n bá wò dáadáa wọ́n ní ti defamation of character yìí o ọ̀n ní pẹ́ gba béèlì ẹ o kíní kan wọ́n bá tún ní àwọn gbé kíní kan àwọn gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn ògo Ìlọrin àwọn náà bá gbé tiwọn dé ọba tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí béèlì yẹ ọba tún lọ fínà mọ́ Làbíbù lágbàjì pé ó yá Làbíbù ìwọ náà lọ gbé tiẹ̀ jáde kò pẹ́ tó gbé tiẹ̀ jáde báyìí ni ìyá TaniOlohun wá bẹ̀bẹ̀ ìyẹn bá rí pé ìyá bẹ̀bẹ̀ àánú ìyá bá ṣe yẹ̀yẹ́ bá lóhùn ṣe kéèsì mọ́ wọ́n bá ní dandan wọ́n ti gbé wá síwájú jọ́ọ̀jì nítòótọ́ o àfi dandan béèlì nìkan náà ló lè ṣe ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ ó tún yá Alfufu tún lọ áyà àwọn mọ̀dìrásà àbí kí ló pé àwọn oníkùránì tó tún ní kinní wọ́n á sọ wípé kinní kan ó rò páwò mọ bó ṣe ń lọ ó rò pọ́ dẹ̀bi sí tiẹ̀ làwa. Wọ́n kọ lẹ́tà sóko lọ́rin wọ́n kọ lẹ́tà sóko lọ́rin alúgba lẹ́tà nínú kò lọ́rin. Ọmọ àlè ni wọ́n pọ̀ jù ń bẹ́ẹ̀ bàbá mi Kọ́lá because Mali lèyí tó pọ̀ jù ní wọn tí wọ́n wá gbalẹ̀ ìmọ̀ wọn lọ́wọ́ ni. Wọ́n lẹ́ẹ̀ máa bèèrè pàṣẹ tálẹ́ni tó gba lẹ́tà nínú kò lọ́rin tálẹ́ni tó gba lẹ́tà ẹ báwọn náà yàrá náà sọ síta yìí nísìn ẹ tẹ́ bá fún lẹ́tà nínú kò lọ́rin kẹ́ni ẹ sọ jáde. Ìwọ tó o bá jáde lọ́la or anytime tó bá ṣe show Alfufu kó wá ṣàdúrà fúnra rẹ̀ bí mo ṣe sọ fún ẹ kó ṣe yẹ olórí ọmọ àlè ni ẹ tó bá mọ̀ wípé lẹ́tà tí olóbì kọ tí barrister olóbì kọ kò dọ́wọ́ yín kò dọ́wọ́ àwọn lọ́ọ̀yà yín tó bá bọ́ta kó wá ṣe àdúrà tí mo ní kó ṣe yẹ olórí ọmọ àlè ni ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ continue. ẹ lọ sọ sí láti ọdún 23rd of October àwọn ò rí lẹ́tà gbà lọ́wọ́ anybody gbogbo wa sì la fojú lẹ́tà lórí ayélujára. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ wèrè o fojú rí lẹ́tà lójú ayé ókè ká tẹ̀ wá sọ pé which is not so ẹ̀yin èèyàn má fọ́ o ẹ má fọ́ it's not so èmi wà 100% because mo mọ̀ wípé lọ́yọ̀ olóbì yẹ kì í ṣọmọ kékeré lọ́yà ẹ káàbọ̀ bàbá mi Sunday Damilare kú gbogbo gbà mo mọ̀ pé lọ́yà olóbì yẹ
kì í ṣe ọmọ kékeré lọ́yà because tẹ bá máa ń gbọ́ nínú interview lọ́yọ̀ olóbì yẹn ó máa ń sọ wípé òun tún senior lọ́yà Banks abẹ́ẹ̀ kí n gbọ́ ni ẹ̀yin tẹ bá máa ń gbọ́ interview tó máa ń ṣe pẹ̀lú àwọn lọ́yà ẹjọ́ bá ń fi sí ṣé bẹ́ẹ̀ ni lọ́yọ̀ olóbì yẹn máa ń sọ àbí kò kí n sọ ṣé kò tí ì gbọ́ rí nínú interview tó sọ pé òun senior lọ́yà Banks ó ní mo senior lọ́yà Banks ṣùgbọ́n mo rọra mi lẹ̀ ní ìjọ́ táwọn méjèèjì tí wọ́n ní wọ́n jà tán ní misunderstanding tí adájọ́ bínú jáde yẹ ṣé ẹ máa ń gbọ́ nínú àwọn interview yẹn tí lọ́yọ̀ olóbì máa sọ pé òun tún senior lọ́yà Banks nínú iṣẹ́ yìí ẹ ṣeun bàbá mi Kọ́lá so ada fún yín bàbá mi Sunday ada fún yín bàbá mi Ṣínà ṣé ti rí àwọn èèyàn tó ń confirm so as big as that lawyer is pẹ̀lú iye experience tí lọ́yọ̀ olóbì ti ní ó kàn máa kọ lẹ́tà ó sì wọ́ fúnra rẹ̀ ló sọ ó ní gbogbo yín lè fojú rí lórí internet ọkọ̀ kan yín lọ́wọ́ so wá bìlíwù pé bí lọ́yọ̀ olóbì ṣe wà experience tó yá wá kọ lẹ́tà kọ̀ gbé sórí internet kò ní fún yín àbí ṣé lọ́yọ̀ olóbì jáde ṣó sọ fún ẹ wípé òun lòun kọ lẹ́tà yẹn ó jáde ó dẹ̀ sọ ó lòun kọ lẹ́tà so kò fún yín á dá fún yín bàbá mi Àkàngbé á dá fún yín gbogbo èèyàn ló ń sọ pé yes I watched it ìwọ wá dé sí o wá ń parọ́ o wá manipulate irọ́ òótọ́ tó jẹ́ wípé ó kún orí social media ṣebí nǹkan tí ò bá ti ẹ̀wà public o lè fi parọ́ nǹkan tó jẹ́ pé gbogbo ayé lórí ó dẹ̀ ń parọ́ báyìí Alfufu ayé ẹ ti bàjẹ́ irọ́ ti ba ayé ẹ jẹ́ pátápátá. ojú ayélujára ta ló wá gbalẹ̀ ta. ṣé ń gbọ́. ta ni wọ́n fi rán báwo ni ìbá dákẹ́ tán àwọn sọ báwo ni ìbá kẹ́ parọ́ Islam. ṣé ń gbọ́ ẹ lónírọ́ olórí onírọ́ headboy àwọn onírọ́ ó lè mú mi ẹran yó. ta ló apologize lórí social media ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣe rí fídíò TaniOlohun tó apologize lórí social media ẹni bá yí bílẹ̀ bá rí o ẹni sẹ́kẹ̀ sí lórí wá. so ti rí pọ̀ ọ̀dẹ̀ ni ẹ orí ẹ ò pé ó kàn dàgbà ní ò dánú ọ̀dẹ̀ ni ẹ jọba wo ni TaniOlohun ṣe fẹ́ ṣe fídíò tó máa gbé sórí social media ṣebí process bí tó bá jẹ́ pé nǹkan tẹ́ ti ẹ̀fẹ́ nìyẹn ká tẹ̀ wá àzùmù pé ókè o gbogbo ojú wèrè tí gbogbo yín ràn láti jọjọ́ ẹni pé ẹ fẹ́ kí TaniOlohun jáde kó dẹ̀ wá ṣe fídíò fún yín bàbá mi ní o lè fún mi ẹ̀rí kó jáde kó wá ṣe fídíò fún yín kó dọ̀bálẹ̀ kẹ́ ṣe fídíò ẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe fídíò ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ wá sí Ìlọrin tí ìyá yẹn ń ránlẹ̀ lẹ̀ báyìí tó ń ránlẹ̀ tí ìwọ àti bóyá ìwọ ni àbí sàkámàjẹ tẹ̀tún lọ ń béèrè foolish question lọ́wọ́ ìyá yẹ tẹ́ ń fídíò ìyá yẹ tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ kí TaniOlohun ṣe bẹ́ẹ̀ tí ẹ máa kọ́kọ́ jẹ́ kó jáde níbi tó wà náà àbí ṣé inú prison ni ó ti ṣe wèrè ọ̀dẹ̀ aláìnílàáká illiterate lásán àwọn family fèrú gbàbùkún ṣé TaniOlohun yẹ ẹ ní release ẹ̀ náà kó kúrò nínú detention tẹ́gbé sí. ó wá sọ pé èmi ò rí fídíò ẹni tó bá rí fídíò TaniOlohun kó jáde ẹni tó bá rí fídíò thank you jare my sister available ẹni tó bá rí fídíò ibo ló ti fẹ́ ṣe fídíò ṣé inú bí tẹ́tí mọ́ yẹ àbíbo àbí ṣé lọ́ọ̀ aláwẹ̀ ṣé lọ́ọ̀ aláwẹ̀ èèyàn tó wà ní àhámọ́ kó ṣe apology video kó dọ̀bálẹ̀ fún yín kẹ̀dẹ̀ fídíò ẹ̀ because ibi bẹ̀yẹ ni lọ́ọ̀ ti gé yín lọ́rùn lọ́ọ̀ òun ló gé yín lọ́rùn kò síbi tẹ́ fẹ́ tì yẹ sí kò sírú manipulation tẹ́ lè ṣe sí yẹ because ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ṣe ẹ kàn dínú yọ̀ orí níjọ́ tí wọ́n sọ pé kí wọ́n lọ sínú prison pé ọ́ní TaniOlohun ní pé kóun pè láti inú prison sórí iṣu kí òun wá tọrọ dáríjì ó mọ̀ pé ìyálàyà babaláku ẹ̀gàn ò tó bẹ̀ ìwọ gangan ló sọ pé kíni ò ṣe kíní kan because àwọn family ẹ̀ ti sọ pé tó bá try yẹ ẹ kàn dínú yọ̀ so lo brain ni ẹ kò mọ̀ wípé ó yẹ kẹ́ jẹ́ kí TaniOlohun kọ́kọ́ jáde ná nínú ibi tó wà dé tó bá ti wá jáde ìgbà yẹn ló ṣe máa wá ṣe public apology fúnra rẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ kó dọ̀bálẹ̀ kẹ́ wá fídíò ẹ̀ bẹ́ ṣe máa ń ṣe kẹ́ fi ṣe content but níbi tó wà yẹ kò possible so yé béèrè foolish question pé ẹ̀yin èrí fídíò TaniOlohun àbẹ́yìn rí ọ̀dẹ̀ ni ẹ òfin manipulate agbárí àwọn nonsense stupid and bastard people tí wọ́n tẹ̀lé ẹ̀ kiri ni. ẹ ṣeun dádì mi ẹ ṣe dádì mi Kọ́lá for the star ẹ ṣe continue. ta ló apologize lórí social media ṣé wọ́n ta lórí ibi TaniOlohun ti àṣẹ TaniOlohun tó ìwà ní àtìmọ́lé ta ló apologize lórí social media ọjọ́ wo déètì wo lẹ́tà tẹ lẹ́ẹ̀kọ́ tí lọ́ọ̀yà olóbì post adédọ̀gbọ́n ìbárakọ̀ tí lẹ́tà tẹ post tẹ ní lọ́ọ̀yà olóbì tó post ẹ̀ fún gbogbo ayé tá a rí tó ní TaniOlohun ló kọ́ tí inú everybody ń dùn lọ́jọ́ náà lẹ́tà yẹn níbo ló wà ǹjẹ́ wọ́n gbé gbèsè lẹ́yìn ẹ̀ láti lọ bá àwọn lọ́ọ̀yà wa pé àwọn fẹ́ set you out of the court.
ọ̀dẹ̀ ni o kódà kéèyàn jẹ́ illiterate kó jẹ́ pé kéwú nìkan ṣórí téèyàn bá ti ń kó kéwú nìkan ẹ ṣé bàbá mi gbìyànjú thank you so much for this time téèyàn bá ti ń kó kéwú wèrè sórí tó ti jẹ́ pé èdè lédè dó bóyá ó dẹjọ èdè Mali sàmì ò lè sọ ṣe understand bó mọ̀ pé àwọn ọ̀run ẹ ti wọ́n ti gbàgbé Mali láti jọ ìjọ ọmọ náà lé mọ́ so ìwọ nísìnyí kò síbi ò mọ anywhere mọ́ ìtorí ẹ̀ náà ló ṣe ń jẹ́ orúkọ Yorùbá mọ orúkọ ẹ̀ ó sick máa yín sick tẹ́ bá wojú ẹ̀ dáadáa ẹ rí i pé mentally kò wá okay even physically kò wá okay kò wá fit bó ṣe wáyé tí wọ́n bá fi lè ṣe high blood pressure fún nísinsìn pressure ẹ̀ báyìí tí ò bá tí wọ 180 over something àbí 200 gan bó ṣe wáyé tí ò bá tí wọ 200 díẹ̀ ni ó kù BP ẹ yóò ti fẹ́ já scale BP ẹ Alfufu á ti fẹ́ já scale tó bá ṣe mistake bó ṣe wáyé ó mọ̀ pé nǹkan tó ṣe US imam náà nìyẹn jọ yẹn ó mọ̀ pé nǹkan tó ṣe nìyẹn lórí ọ̀rọ̀ ọmọ kékeré lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò mú development wá sí ìlú Ìlọrin yín orí tó rọra tó rọra ṣe kíní tó rọra ṣe kíní kò tí ẹ kọ́sẹ̀ o kò kọ́sẹ̀ o US imam kọ́sẹ̀ tó rárí fídíò yẹn kò kọ́sẹ̀ o ó lọlẹ̀ ní o Ọlọ́run yọ tó bá jẹ́ pé ó lọ kọ́sẹ̀ ni bóyá nǹkan kọ́kọ́ rọra kọ sílẹ̀ tó bá ń gbọ́ ilé ló lọ tarara ok ẹ̀yin ò tẹ́ ń ṣe ilé ló lọ tarara ìjọ yẹn náà lọ máa gbé yín síbẹ̀ wo bó ṣe rí bóyá lo tọ́jú ara ẹ̀ bóyá lo ní time fúnra rẹ̀ ìgbà tó yí pé láàárọ̀ lálẹ́ ni ọ̀bí ìyá ẹ̀dá kó má jáde bóyá lo ní time fún health ẹ̀ bó ṣe máa ṣe show lórí ọ̀rọ̀ Tani Olohun ló máa ronú because ó ti mọ̀ pé that's the only show that tí wàá ṣe tó máa go viral. ẹ máa gbọ́ o. ẹ bá mi tẹ love like and share ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love like and share. nǹkan tó wáyé ẹ̀ wá ṣe náà nìyẹn blogger gidi confirm blogger ni bọ̀bọ̀ yìí ẹ̀yin tẹ́ bá rò pé àfa àbí kiri kan ẹ máa tanra yín confirm blogger ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ love àṣẹ confirm blogger. o lè ṣe fídíò níbi tó wà ó dẹ lọ́yà lóbi ló kọ lẹ́tà ó dẹ sáyẹn ó ní kó ń bẹ̀bẹ̀ kí ló dé tí wọ́n wá ṣe gbèsè láti gbà yẹn. ìgbésẹ̀ wo jọ kí ló dé tí wọ́n ṣe gbèsè láti gbà yẹn. ìgbésẹ̀ wo ṣé wọ́n lè fi ayé ẹ búra sí wípé lọ́yọ̀ olóbì lẹ́tà tí lọ́yọ̀ olóbì kọ kò dọ́wọ́ àwọn lọ́yà yín àbí kò dọ́wọ́ ẹ̀yin Ògo Ìlọrin tó lè fi ìgbésí ayé ẹ tó lè fi ṣàdúrà bí mo ṣe ní kó ṣe yẹ. onírọ́ irọ́ ti báyé wèrè jẹ́. kí ló dé tí wọ́n ṣe gbèsè láti gbà yẹn láti lọ́jọ́ ọ̀rọ̀ yìí. irọ́ ni wọ́n gbèsè ìgbésẹ̀ yẹn náà ni lẹ́yìn ìgbà tí ìyá ẹ̀ bẹ̀bẹ̀ tán lẹ́yìn ìgbà tí ìyá Tani Olohun bẹ̀bẹ̀ tán ni máa yẹ kọ lẹ́tà. torí mi ò mọ nǹkan tó ẹ fẹ́ kó tún ṣe mi ì mọ nǹkan tó ẹ tún fẹ́ kó ṣe ó mọ̀ pé ìwọ yìí náà ẹlẹ́kẹ̀ẹ́ papò bí búrẹ́dì tí ò ní nǹkan nú ẹ mọ àwọn búrẹ́dì iléeṣẹ́ búrẹ́dì tí ò kì í ní nǹkan nú yẹ tí wọ́n ti máa fi yeast ba yí ẹ̀jẹ̀ tó bá ṣe jọ jáde nínú oven ẹ mọ kékeré bá rọra ṣe báyìí ó máa papò ní bẹ́ẹ̀ kẹ́ Alfufu ṣe rí nìyẹn òun ni ẹlẹ́kẹ̀ẹ́ bí búrẹ́dì tí ò ní nǹkan nú. ìwọ yìí náà ló sọ fún ìyá Tani Olohun ìgbà tí ìyá yẹn fi arúgbó ara tó fi wá bẹ̀bẹ̀ the following court hearing ìyá yìí ò lè wá ìgbà tí wọ́n interview ọmọ ìyá yẹn tó jẹ́ ẹ̀gbọ́n Tani Olohun tó jẹ́ àkọ́bí ìyá yẹn bọ̀bọ́ yẹn ní pé ìyá òun wà lórí oògùn torí pé last time tó wá sí Ìlọrin tó wá bẹ̀bẹ̀ ìyá yẹn ṣubú ìkúnlẹ̀ abiyamọ ẹ̀yin púpù yẹn ṣe dájú báyìí ibi tí ìyá yẹn ti ń bẹ̀ yín káàkiri ibi tí ìyá yẹn ti ń bẹ̀ yín káàkiri ìyá yẹn dẹ̀ kọsẹ̀ ó dẹ̀ ṣubú bí wọ́n nídìí láti place ẹ̀ lórí ọmọ ẹ̀ ló wá sọ fún wa níbí báyìí gbogbo èèyàn ṣáà gbọ́ ó lóun wá represent ìyá òun nítorí kò lè wá torí ó wà on drugs Alifulani ẹlẹ́dàá gbogbo àwọn tó ń parọ́ fún ẹlẹ́dàá gbogbo àwọn tó ń tàn tó ń gbé wọn handicap tó ń manipulate ilé ayé wọn tó ń fẹ́ jẹ́ kí orí wọn ọpọlọ wọn kó ṣiṣẹ́ tó fẹ́ kí ọpọlọ wọn kó sì wà nínú ìdèwèrè tẹ́kọ̀ wọn sí ẹlẹ́dàá wọn máa jà fún ẹ wo àṣírí ẹ̀ òdẹ̀ wá ní bò gbogbo nǹkan tó máa ṣe láyé yìí báyìí gbogbo ẹ̀ ló máa hàn sáyé báyìí ò ní rí bò in one way or the other bá àṣírí US máa mọ̀ ṣe bò nígbà tó ṣubú àṣírí ìwọ náà ò ní bò ìta gbangba báyìí ni díẹ̀ máa fẹ̀ sí tí gbogbo ayé máa rí because you are a freaking manipulator ayé ni ẹ. àwọn yòókù gbà bí ọ̀hún sun Quran àwọn ọmọ ọkùnrin Islam wọ́n sun Quran tó yẹ. wọ́n á kọ́ Islam ẹni tó dáná sun Quran yẹn kì í ṣe Islam. ẹ gbọ́ ẹni tó dáná sí Quran yẹn kì í ṣe Islam
ẹni tó jẹ́ ẹni yóò sọ fún ẹ wípé ọ̀dẹ̀ ni ẹ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kọ́ ẹni yóò sọ fún ẹ pé òun sì ń ṣe Islam lòun tẹ́lẹ̀ so tẹ́niyẹn bá ti ẹ̀ka verse of Quran kan gẹ́gẹ́ bó ṣe sọ́ọ̀sì bóyá ni ẹ ṣe mistake kan àbẹ́ni yóò pé bẹ́ẹ̀ ṣe wímọ́ jọ ṣé èèyàn tó ti kúrò nínú Islam àwa máa ṣì máa kó èdè wèrè yẹn sórí àwa tá à ń kọ́fà gan tá à ń kọ́fà ẹ mọ̀ pé ifá kíkọ́ àwa máa ń ha sórí ni tó bá kọ́ àwọn ifá kan tó o bá padà lọ visit ẹ̀ ń gbà míì wàá máa gbàgbé díẹ̀díẹ̀ tó o bá jókòó kó máa try láti rán ìfẹ́ wàá máa gbàgbé ká máa wá sọ wípé èdè òṣì èdè wèrè èdè àràbù tí ò ń ṣe èdè family àwọn èèyàn ó wá ní bàbá yá tó ṣe fídíò yẹn pé ẹ̀gbọ́n kan tó sọ kúlú kìdíkan pé ẹ ṣe Islam nìyẹn Kùránì wèrè ń yẹ ló bá ní kó gbé sórí kó má ronú nǹkan míì mọ́ wọ́n sọ fún ẹ wípé ìsìláàmù yìí àwọn ti ṣe rí Kùránì àwọn ó dẹ̀ sì wá ń lé o ìgbà tẹ̀dẹ̀ wá sọ pé ayé yín fẹ́ bàjẹ́ o kakúkú bá yín bàjẹ́ sọ ọ́dẹ̀ gbé Kùránì wọn pé kò kúkú sí ìwúlò ẹ̀ fún àwọn ọmọ látijọ́ tí àwọn ti fi ìsìláàmù yẹlẹ̀ ọ́dẹ̀ bọ́bẹ̀ ó fi ṣe barbecue ayé ẹ̀ wá bàjẹ́ sórí social media ó wá jókòó lórí ikùn bí o lè mú mi ẹran jó ó wá ní oníyè ṣe ìsìláàmù ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ó máa jẹ Islam ẹ tó dáná sọ Kùránì yìí ṣe Islam ẹ má tọrọ ẹ tó dáná sọ Kùránì ẹ kó bọ́ sí kàkà lójú ẹ. o lè ní ọ lè rojú ẹ lè rojú ẹ o lè rí ojú ẹ ṣó ti wá ó ti tán o lè rojú ẹ kí ló fẹ́ fojú ẹ ṣe ìgbìyànjú tó rojú ẹ ó ti pa ni ó ti fi sun kinní anyway ó ti threaten ẹ lójú ti wá threaten nìyẹn a dẹ̀ ti bí ẹ gbé sí orí Facebook for the record torí ìjọ tó bá ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láṣẹ Elédùmarè gbogbo ìmọ̀ yín gbogbo ète yín lórí ìgbìyànjú ó asán ló máa jẹ́ sí ẹ máa fọwọ́ ara yín ṣera yín ni tẹ́ bá ti ní ìgbìyànjú tẹ́ bá ti ní any plans 13 plan bẹ́ẹ̀ ṣe ń ti ń plan fún TaniOlohun láti 2020 àbí 2022 tẹ́ bá ti wá ní plan yẹn fún ìgbìyànjú náà gbogbo ète gbogbo ìgbìmọ̀ yín tẹ́ bá ti ń ṣe báyìí láṣẹ Ifá láṣẹ Olódùmarè á máa jálù yín lórí padà ni ẹ ní rí ṣe sẹ́ẹ̀ tẹ́ bá ṣe ń fà báyìí ó máa bọ́mọ yín lọ́wọ́ ni Elédùmarè àtàwọn irú wọn náà máa fún yín ní iṣẹ́ ṣe tẹ́ẹ̀tẹ́ ní fi rójú ráyè tara yín débi pé ẹ máa ronú ẹlòmíì bó ṣe máa rí nìyẹn ẹ ní rí ojú ráyè ti tara yín gangan á gbé ìkọlù yín láyà tó jẹ́ wípé gbogbo plans wèrè àti wọ àti rọ́pọ̀jù àti US mama àti gbogbo yín pátápátá Elédùmarè máa wá ṣẹ́ fún yín ṣe ni tó jẹ́ pé ìyẹlẹ máa fèsì báyẹ̀ tiẹ̀ ní ronú gbogbo ètè tẹ́ bá dẹ̀ gbé lórí ẹ̀ ó máa jálù yín lórí ni ṣe ẹni ọmọ tí yín ò ní sùn ni ìyá yín gan ò ní fojú ẹni ìyá yín ò ní sùn ẹ̀yin gan ọmọ ẹ̀ ní fojú sùn kó àwa ni ìyá yín dì ẹ̀ ní fojú sùn kó orí yín tó gbálẹ̀ tí ò ṣiṣẹ́ yẹ. ọba tó ń dáná sọ Kùránì Lukman ló gbórúkọ rẹ̀ ó sàgbójú rẹ̀ bọ́ta ó dẹ̀ náà sáré kó wọ́n ṣe mùsùlùmí mọ́ ó dẹ̀ bí àwọn alájì tó jẹ́ bàbá àti màmá ẹ̀ ẹni tó bá dáná sọ Kùránì tẹ́wọ́n ní ó bí sí ọ̀fìn kó gbójú ẹ̀ bọ́ta kárí. kò gbé bọ́ta kò ní gbé bọ́ta ó tán ọ̀ọ́bì wò ó jẹ́ sọ fún ẹ bí mo ṣe wà yìí àwọn èèyàn ti ju oríṣiríṣi DM sí mi tó ń bọ̀nù Kùránì Ọlọ́run mo mọ̀ máa post ẹ̀ lórí page mi àwọn èèyàn wọ́n ń ju fídíò sí mi lóríṣiríṣi tí wọ́n ń bọ̀nù Kùránì because of wípé kí ni ìlú tẹ́ ẹ wà àwọn èèyàn lè express ara yín irú wọ̀ yín sìn owó tó fún ẹ pé kò fi ṣe sí bíṣẹ̀bílì láì pé kò fi dáṣì àwọn èèyàn òun ló máa fi gbé wọn lọ sí Àbújá bó ṣe gbé èyí tó bú ẹ lọ níjọ́ yẹn sí Àbújá àti ẹ̀gbọ́wọ́ nípò oṣù èèyàn kan náà àmọ́ bóyá òótọ́ ni bóyá rọ́ ni ṣó ti yẹ ẹ̀rù ń bá àwọn èèyàn ó ti sú wọn àìmọye àwọn tó ń claim Islam nílọrin yẹn gan sef wọn kàn ń ṣe lójú ayé wọn ń ṣojú ayé èmi mọ àwọn ìyá gidi ní Ìlọrin yìí yẹn tí wọn ò ní lajú wọn lè káyé ọmọ wọn bàjẹ́ tó jẹ́ wípé wọn ń fi ìsìlámù bojú ni àwọn ọmọlé àwọn babaláwo tó gbóná bàjẹ́ àwọn ìyá alásàlátù tẹ́ máa pè wọ́n ní ìyá alásàlátù irọ́ ni torí irú yín báyìí pé kẹ́ bá tiẹ̀ lè jẹ́ kí wọ́n rí ilé ayé gbé wọ́n ń fi ìsìlámù wọ́n fi ń bojú ni gbogbo àwọn ìyá alásàlátù yín nílọrin jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ̀ èmi mọ àwọn ìyá kan sẹ̀ tó jẹ́ wípé wọn ò fi ọ̀rọ̀ ọmọ wọn ṣeré àwọn ọmọ wọn tó pera wọn láàfáà kìnnìkan yẹn àwọn ìyá wọn ò dúró ẹ má lọ fọ́ o àwọn kan tó máa jáde tó máa ní Allah kìnnìkan Muhammadu kìnnìkan ọkọ̀ gidi irọ́ ni o àwọn ìyá wọn àwọn tó ní ìyá nínú wọn àwọn ìyá alásàlátù yẹn gbogbo wọn báyìí ọ̀n fa ọmọ wọn lẹ̀ bìkọ́ wọ́n mọ̀ pé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀lẹ́ gbé dání wọ́n mọ̀ pé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ òfu ọjọ́ kejì ọjà òun ni Allahu àti Muhammadu yín tẹ́ gbé dání wọ́n mọ̀ pé kò ṣiṣẹ́ wọn ò jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ń sáré kiri lórí àwọn ọmọ wọn ni wọn ò fi orí àwọn ọmọ wọn sílẹ̀ kán wá sọ pé ìyá Allahu ni so gbàgbé gbogbo rubbish ó sọ pé ìní kan kì í ṣe ìsìlámù rèé wò.
ilé àbàbá ìwòrán wo Ọlọ́run ló mú Islam wá. bẹ́ẹ̀ni sáhùn Ọlọ́run òṣù Ọlọ́run kan ló mú Islam wá. Mo ti sọ fún ẹ pé kò yé fi ẹnu ẹ̀yẹ pé Ọlọ́run pé Allah kan ló mú Islam wá. Ṣó ti yé ẹ Allah kan ló mú Islam wá. Kò yé parọ́ mọ́ Allah. Wọ́n sọ fún ẹ pé àwọn bàbá wọn ló gbé Islam wọ ìlú àwọn. Ó dẹ̀ fẹ́ máa bá wọn ágì ìwọ ọmọ Mali lásán. Ìwọ ọmọ Mali tó jẹ́ pé àwọn bàbá ńlá ẹ̀ Mali ni wọ́n ti rìn wá sí Ìlọrin. Bóyá Sókótó dẹ̀ lọ kọ́kọ́ dúró sí ni. Táwọn kan gba Sókótó mọ́ àwọn Haúsá lọ́wọ́. Táwọn yòókù tí wọ́n jẹ́ tí wọ́n rí tí wọ́n wò pé jẹ́ ká fi tàwọn Sókótó lẹ̀ táwọn yẹn wá rìn wá sí Ìlọrin. Tó wá gbà tí Ìlọrin mọ́ ìwọ ló máa sọ story wọn fún wọn. Wọ́n sọ story family wọn fún ẹ. Ma ever in your life mo wọ́n ẹni jẹta mo ní àbí lánàá dẹ̀ ní bóyá jẹta dẹ̀ bóyá náà mo ṣe ṣe ẹ̀ mo ní ò ní right láti máa sọ story àwọn èèyàn fún wọn sẹ́ẹ̀ tó bá sọ fún ẹ pé family àwọn history àwọn leléyìí bó ṣe rí nìyẹn ìwọ ọmọ Mali lásán tó ò níran tó jẹ́ wípé tó bá lọ sí Mali lọ́la kò ní gbé ibẹ̀ làwọn bàbá náà kù bàbá ẹ̀ ti wá wọ́n máa lé ẹ padà ni because ẹ ti parun sójú ọ̀nà ẹ ti parun síbi ojú kòkòrò pé kẹ́ wá máa gbalẹ̀ onílẹ̀ wọ́n máa lé ẹ padà ni ò níran. So táwọn tó níran tí wọ́n mọ ìran wọn from generation to generation bí wọ́n ṣe wà yín sí tó bá ní pé kò sọ story Muhammadu àtẹni tó bí ẹni tó bí wọn wà lè sọ toró orí kà nínú ìwé tí wọ́n kó jọ fún ẹ but story tó mọ̀ nípa family ẹ ó ṣàmọ̀ pé Mali lẹ̀ ti wá láti Mali ẹ yà ń Sókótó láti Sókótó ẹ bọ́ sí Ìlọrin ṣùgbọ́n Mali yẹn hàn bí ẹ dákó lọ́bẹ̀ ó lè rí kọ̀kọ̀ claim. Bẹ́ẹ̀ ni bàbá mi ó ti dàjòjì Mali ṣì ń exist náà ìwọ ló fẹ́nu ara ẹ sọ pé ọmọ Mali ni ẹ Mali dẹ̀ ṣì ń exist ó dẹ̀ kẹ́rù ẹ kó lọ sí Mali tó bá jẹ́ pé ọmọ ọkọ Mali ni ẹ. Àwọn tó dẹ̀ jọ ọmọ kan wọ́n sọ story ìdílé wọn wá ó wá ń sọ pé irọ́ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ló mú Islam Ọlọ́run kan ló mú Islam. Irọ́ ni bàbá gbẹ́nu sọ́hun olódo káláyé tó dáyé wọ́n bá àwọn èèyàn kan láyé ni. But àwọn tó bá láyé àwọn bàbá wọn tó mú Islam òun lọ sọ story bí Islam ṣe wọ̀lú àwọn wọ́n sọ fún ẹ kò gbà bẹ́ẹ̀ ọ̀n ṣọmọ Mali bíi titi ẹ. Bàbá kò lè sọ fún wa pé òun ló mú Islam wá Ọlọ́run ló mú Islam wá. Ó lè sọ gbẹ́nu lọ yé parọ́ mọ́ lọ́hùn àwọn family ẹ àwọn nonsense concability tó ń tẹ̀lé ẹ kiri àwọn yẹ ló lè manipulate ọpọlọ wọn. Mo ti sọ fún ẹ mo ní very soon wàá sọ pé kí Ọlọ́run kó wá tàǹbà fún ẹ tó bá yàgbẹ́ tán. Àwọn wèrè tán lọ́pọlọ lọ́ máa ti everything sọ́lọ́run lọ́rùn be responsible for your own acts. Àwọn bàbá yẹn they were responsible for their act and they passed that history to their generation to their children pé àwa la mú ìsìlámù wọ ìlú yìí. Ọlọ́run wo ló wá parọ́ mọ́? Ọlọ́run wo ló wá parọ́ mọ́ kó lóun ló mú ìsìlámù wọ kíní? I believe that you can't have any family. Ìráyè tí yín ti bá ṣe ṣòtàn gbogbo yín ni máa block yín pátápátá. Ọlọ́run ló ní ẹ̀sìn ẹ̀ bàbá tó disturb mi ìdáàbò. Ẹ̀sìn wèrè wo tí Muhammadu bá yín organize. Bàbá mi àwíṣẹ ẹ káàbọ̀ sà mo kí yín sà ẹ káàbọ̀ sà. Àwọn bàbá yín wò ẹni bá fi Islam lọ́lẹ̀ fún yín tó mú Islam wá fún yín ó bá jẹ́ kó kó parun nínú. Ó kó parun òṣìwò gbẹ́nu òṣì ọ̀dẹ̀ ní àlè bùkà yóò lọ́pọlọ ṣá ó lọ́pọlọ ó ní ẹni tó mú ìsìlámù ọ̀wẹ́ ó fẹ́ kó kúrò lórí oko parun sórí jẹ́ kí n sọ fún ẹ tí wọ́n bá tó bá jẹ́ wípé àwọn tó introduce ìsìlámù fún àwọn bàbá ńlá bàbá wa tó bá jẹ́ pé bí ìwọ ṣe ń ranjú tó ń rankùn bí ó lè mú mi irun yóò yẹ làwọn náà ń ṣe ń gbà yẹ kò sẹ́nibọ̀dì tó máa gbà lọ́wọ́ wọn o ṣó ń gbọ́ ṣó o ní brain o ní brain honestly I wish you have brain. Tó bá jẹ́ wípé bí o ṣe ń ṣe wèrè gbogbo wèrè tó ń ṣe gbogbo nuisance tó ń ṣe sórí social media tó bá yẹ pé òun làwọn tó mú ìsìlámù wá fáwọn bàbá ńlá bàbá wa tó bá yẹ pé bó ṣe ṣe nígbà yẹn nìyẹn wọn ní ráyè wọ́n tàn wọ́n ni wọ́n wọlé pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó ti yẹ wọ́n kódà wọ́n ṣe débi pé wọ́n sọ fún wọn pé ìyè òní kẹ́ má ṣe ìṣẹ̀ṣe yín ìtorí ẹ̀ lọ́ ṣe máa sọ wípé àwọn máa ṣòro lé àwọn ẹ̀sìn kan ò pé ó yẹ káwa má ṣòro ibẹ̀lẹ̀ tí máa gbọ́ wípé Ọlọ́run ò kájò àbẹ́ẹ̀ kí ń gbọ́ èmi máa ń gbọ́ ní ẹnu grandma mi àbí bí mo ṣe kéré tó yìí grandma àti tèmi ìyá bàbá mi àti ìyá mi wọ́n máa ń sọ wọ́n ní Ọlọ́run kájò ájò ní a mọ́ kírun ájò ní a má ṣàlù àlá my own both family they were Muslim láti bẹ̀rẹ̀
Ìsìlámù ni wọ́n from àwọn kan dá later wọ́n convert but títí di ọ̀la grandma mi my mother side ó sì máa ń wà lórí ẹni lórí awọ tó máa ṣe wúre awọ tó máa ṣe ìkírun tó máa kírun but màmá yìí ìjọ tí mo gbèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí mo di ìṣẹ̀ṣe tí mo wọnú ìṣẹ̀ṣe tí mo bèrè mo ní màámi mo ní ẹ̀sìn wo ni àwọn bàbá because bàbá ìyá mi ti kú ṣòye yín mo wá bèrè lọ́wọ́ ní ẹ̀sìn wo òòṣà wo ni àwọn grandpa ni wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gba Islam bàbá Ọlọ́run ṣe bàbá àwíṣẹ́ wà ń bí báyìí bàbá mi àwíṣẹ́ ẹ rántí pé mo sọ kíní yẹn fún yín tí mo record voice grandma mi kò kọ̀ sí lórí fóònù tí mò ń lò yìí ni tí grandma mi ní òòṣà olúfọ́n bó ṣe pé náà nìyẹn olúfọ́n grandma mi tó jẹ́ pé ó máa wà lórí awọ látàárọ̀ títí dalẹ́ tó máa kírun màmá yẹn wá ń sọ fún mi pé ṣé ẹ máa ń rí àwọn tó máa ń wọṣọ funfun yẹn níbi tẹ́ wà lọ́hùn yẹn ni tó o bá ti rí àwọn tó máa ń wọṣọ funfun wọn fún wọn lówó ṣe gbá fún wọn ṣàwọn ọgbà ìyá tó máa ń wà lórí ìkírun yìí ìyá tó máa wà lórí ìkírun látàárọ̀ dalẹ́ so bẹ́ ṣe gbé ìsìlámù wọ ọ̀dọ̀ wa nìyẹn ó fi tàn wọ́n ni tó bá jẹ́ wípé bí àwọn ọmọ àlè tí wọ́n wọlé lé tàbí irú ẹ̀yin báyìí tẹ́ ẹ wá láti Mali tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sìn ni wọ́n gbé báyìí àwọn ìyá ìyá àtàwọn bàbá yẹn ò ní gbà so tí èèyàn bá sọ fún ẹ wípé bàbá ńlá bàbá òun ló gbé ìsìlámù wọ ilẹ̀ Yorùbá you don't have the right to negate it you are just doing it because you want to use it to manipulate the head of your followers but àwọn tó rí wọn ò pé àwọn ló máa gbà lọ́wọ́ ẹ̀. wọ́n máa kọ̀yìn sí because àwọn ọmọ ti jí ṣó ti yí ẹ tó bá ń gbọ́ jí má sùn ayé jí má sùn la wà yìí àwọn ọmọ ti jí wọ́n ti rí pé ẹ wá tan àwọn bàbá ńlá wọn ni àwọn òde lè gba nonsense wọn ò lè gba gbogbo rubbish yẹ má tó round up ń sìn okay 6 o'clock má tó round up ń sìn àti lo 1 hour ṣó ti yí ẹ wọ́n ti rí wípé irọ́ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ìwọ tó sọ wípé ṣèbí káyé wọn bá lè dá làwọn bàbá wọn ṣe pé irọ́ ni o ìgbà tí ìsìlámù dé ni gbogbo ẹ̀ bàjẹ́ ìgbà tí ẹ̀sìn àjòjì tó wọ ìlú wa ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní nose dive gbogbo ẹ̀ wá ń bàjẹ́ sí lójoojúmọ́ ẹ wo bí Nàìjíríà èmi gan bí mo ṣe kéré tó yìí níwọ̀nba ọdún tí mo ti lò nílùú yìí kí n tó kúrò nílùú yẹn ó wà fáfáfá bẹ́tà ju bó ṣe wà ń sìn lọ yes sir ó wà fáfá bẹ́tà Nàìjíríà wà fáfá bẹ́tà ìlú káàárọ̀ ojíire ó wà fáfá bẹ́tà ju bó ṣe wà ká má wá sọ wípé bíi 50 years ago àbí bíi 100 years ago Nàìjíríà tó jẹ́ wípé tí àwọn president Nàìjíríà tó bá wá sílùú òyìnbó láyé ìjọ́un àwọn president bíi ló máa lọ ń kí wọn tó máa lọ pàdé wọn lọ́nà ṣùgbọ́n nísìnyí kọ́ wọn ò tiẹ̀ rán wọn ò tiẹ̀ kí n rẹ̀ wọ́n á tún bú wọn ni wọ́n á tún bú wọn lọ ni wọ́n sọ pé wọ́n fẹ́ tún ayé yín ṣe lọ́ ṣe mú ìsìlámù wá ayé òṣìwò àbí ìsìlámù wèrè tẹ́ ẹ gbé wá ó wá ba gbogbo ẹ̀ jẹ́ ayé wá dàrú àwọn èèyàn wá ń tọrọ jẹ wọn wá róúnjẹ jẹ ẹ wá sọ gbogbo àwọn èèyàn do oníbàárà tán àwọn ará Mali oníbàárà ẹ wá gbé yẹn wá náà sílùú tiwa gbogbo ẹ wá lulẹ̀ ẹ wá dàrú gbogbo ẹ wá fọ́njú pọ̀ ẹ wá jẹ gbèsè kiri ẹ jẹ gbèsè wèrè kiri àwọn China wá ń wá sílùú tiwa wọ́n wá ń ralẹ̀ wọ́n wá ń wa gbogbo oríṣiríṣi natural resources táwa ní torí pé ẹ ti jẹ gbèsè àwọn olórí yín tó ń fi kùránì ìwèrè yín búra tí kùránì ìwèrè yín yẹn tí wọ́n fi ń búra tí kò ní impact nínú ìbúra tí wọ́n ń bú tí wọ́n ṣe rábaràbá tó dáyé gbogbo everywhere rú táwọn èèyàn ń commit kí má pè mí mọ̀ bóyá Facebook máa ẹ ti mọ̀ nǹkan tí mò ń sọ tó ń ṣe ra wọn léṣe lójoojúmọ́ níbi pé ìrònú àti depression tí wọ́n máa lọ já sómi wọ́n kàn máa wò pé káwọn já sómi because ilé ayé ti sú wọn láti ìgbà tí ìsìlámù tó ti bà gbogbo ilẹ̀ káàrọ̀ àjèrè jẹ́ ni a ti experience gbogbo ògbèrè yìí so alifulani ìsìlámù ò ṣe nǹkan kan kò ṣe ire kankan fún wa o nílẹ̀ káàrọ̀ òjìrè èmi ò mọ̀ bóyá ilẹ̀ ibòmí kò sí mo máa ń sọ ní kò sí èyí tó kàn mí ilẹ̀ tèmi ni number 1 ṣó ti yé yín so ti ilẹ̀ onílẹ̀ kò kàn mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sáré méjì kọ́ yìí ilẹ̀ onílẹ̀ kò kàn mí ilẹ̀ títí wa òun ni number 1 so irọ́ òṣì tó ń páyé pé ìsìlámù ó ṣe kinní kan fún wa àwọn babaláyín tó mú ìsìlámù wá wọ́n ṣe yín lóore ni wọ́n ṣe wá lóore o àwọn torí ẹ̀dẹ̀ tàn wọ́n ni o hello
hello hello mo wà lórí show ó ti dé tòsí ni. Okay, jẹ́ round up máa round up ń sìn, mo ti fẹ́ round up tẹ́lẹ̀. Okay. So gẹ́gẹ́ bí mo ń sọ lọ jàre ẹ̀yin tèmi, ìsìlámù ò ṣe wá lóore o, ibi ló ṣe wá o, wọ́n fi bàlúwa jẹ́ ni o, wọ́n fi da gbogbo ẹ̀rú ni o, àwọn ọmọ gbéwìrì agbalẹ̀ onílẹ̀ àwọn ni wọ́n fi ṣe wá níbi ni ṣó ti yé yín. So ẹ̀yin tèmi ẹ má jẹ́ sọ̀rọ̀ jù àti ẹ̀ ti lo 1 hour. So ṣé ti rí sìn gbogbo rọ́ tó ń pa ẹ rí pé rọ́ ló wá pa fún wa, gbogbo show tó ṣe láàárọ̀ ẹ bá mi share show yìí so that ó máa counter show tó ṣe láàárọ̀ tó fi parọ́ tó sọ pé torí ẹ̀ ni kò sí kankan tó lè dìde nínú wa ká sọ̀rọ̀, but àwa tá a lọ́pọlọ tá a ń rò èmi jókòó mo kàn rò ní pé ṣó possible kí olóbì kó kọ letter of apology ó kàn gbé sórí íńtánẹ́ẹ̀tì nìkan kó má dọ́wọ́ lọ́yà, tó bá ti dọ́wọ́ lọ́yà wọn ó ti dọ́wọ́ Ògo Ìlọrin àbí, tó bá dọ́wọ́ Ògo Ìlọrin ó ti dé lọ́yà àbí. So what are we talking about? Tó bá jẹ́ wípé wọn kì í ṣe alábòsí ni kódà kó má dọ́wọ́ wọn gan bó ṣe wà lórí gbogbo ayélujára káàkiri yẹn, ṣebí nǹkan tó fẹ́ kí gbogbo wa mọ̀ náà nìyẹn àbí, wọ́n fẹ́ kí gbogbo ayé mọ̀ pé TaniOlohun ti kọ lẹ́tà pé òun bẹ̀bẹ̀ àbí. So kí wá ní wèrè ẹ̀dẹ̀ lọ print yẹ lórí ayélujára tó bá jẹ́ pé ẹ̀ ń wá pépà tẹ́ fẹ́ fi sínú file à ń bò sí bọ́ sí kò possible. Tó bá bí ẹ dà Alfufu bọ́ta kó wá ṣe àdúrà tí mo ní kó ṣe yẹ kó wá ṣe fúnra rẹ̀ tó bá ṣọ́ fúnra rẹ̀. À ń bò sí bọ́ sí lọ́ọ̀yà olóbì as learned and as experienced lawyer tó lóun jẹ́ yẹ kò possible kó kọ lẹ́tà kó wá lọ́ọ̀yà olóbì. Tẹ́yìn náà bá wo ṣó yìí tẹ́ bá gbọ́ accuse wọn lè fáwọn lẹ́tà ẹ bọ́ta tẹ́ bá lè wá sọ. Tó bá wá jẹ́ pé yín náà wá sọ bẹ́ẹ̀ pé ẹ̀ fún àwọn dẹ́ni ibẹ̀ láti máa wá query yín pé lọ́yọ̀ olóbì bẹ́ẹ̀ ṣe lẹ́wà experience tó tẹ́lẹ̀ ẹni experience ju lọ́yà bank sí lọ pé ọ̀gá lẹ tún jẹ́ sí lọ́yà bank báwo lẹ ṣe máa kọ lẹ́tà tẹ́ máa wá fi sórí social media nìkan tí ẹ̀ ní fún àwọn Ògo Ìlọrin àbí lọ́yà wọn ó mì ní wípé ẹ̀yin gan ẹ̀ ń ṣe lọ́yà nìyẹn bóyá lọ́yà social media ní which èmi tí mo wà mo mọ̀ dájú pé kò possible kí lọ́yọ̀ olóbì ṣe bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn mi ẹ má fọ́ fúnrọ́ o ṣóyè yín ẹ má fọ́ fúnrọ́ tí ẹlẹ́kẹ̀ẹ́ papò bíi búrẹ́dì tí ò ní nǹkan nù yìí tó ń sọ onírọ́ ni blogger ni torí ẹ̀ lẹ ṣe máa rí ó gbọ́dọ̀ jáde láàárọ̀ á dẹ̀ tún jáde lálẹ́ kò ní iṣẹ́ mi iṣẹ́ fíṣẹ̀bìlì láyìí òun náà ló ń ṣe. ní ìmọ̀ bí tó ti rí doctorate mo gbọ́ ní pé ní Nàìjíríà wọ́n máa ń fáwọn èèyàn ní doctorate lọ́fẹ̀ẹ́ pé yìí fat àti literate àtẹni tí ò gbọ́n àtolódo àtẹni tó rí ọpọlọ òṣìṣẹ́ àti 419 gbogbo wọn ló ń gba doctorate so ìtorí ẹ̀ di doctor ṣe wà nínú orúkọ ẹ̀ so ẹ má fọ̀ ṣó ti yé yín ẹ ṣé ẹ̀yin tèmi. This is OĽdùà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.